ti ní idiot yìí eléyìí láti jẹ́ ara àwọn agbẹ̀yìn gbẹbọjẹ́ lélẹ́yìn gbọ́dọ̀ jẹ́ lọ́sẹ̀. Kílẹ̀ wá gan, mo ní kí ló ṣẹlẹ̀ gan. Bàbá alágbádá blue onírùngbọ̀n white and black jẹ́ fẹ́ gbọ́ mo ti sọ fún àwọn tó ń gbé àdúgbò yìí láwọn tó ní àdúgbò yìí gangan mo ti sọ pé mi ò fẹ́ rí èèyàn kankan lórí ilẹ̀ kò sí kankan méjì nítorí ẹjọ́ wà lórí ilẹ̀ yìí ni mo dẹ̀ ní mi fẹ́ rí èèyàn bẹ́ẹ̀ mi ìmọ̀ tẹ́ ẹ̀ ṣe ń bí mi ìmọ̀ oríwo tẹ́ ẹ̀ ń pa ń bí èmi ni mo ní kó má fọ ọkàn yìí kó má bàa yín sọ kankan pé mò ń bọ̀ ǹsìn ẹjọ́ ẹ kúrò lórí ilẹ̀ yìí ẹ ti gbọ́. wá ó dàbí pé o sick yes tó bá yẹ pé o sick ni o ní máa bá mi sọ̀rọ̀ bó ṣe bá mi sọ̀rọ̀ yẹn nǹkan tẹ̀lé àmì bí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀. ó náà pẹ́ tíjà wèrè àbí ṣáà ni tí máa mú agbádá yín yẹn tí máa fi rọ́ọ̀bù yín inú ọjà lè máa sọ yín sí. dúró idiot tí mo ṣe bá sọ̀rọ̀ ni yes ọlọ́pàá ló máa gbé ikú bíbá yìí. ẹni ò mọba ló máa ń fọba ṣeré abẹ́gbọ́ ni ò lọ́rọ̀ ọba ẹ̀ sọ nítorí pé òmẹ́ni tó dún wájú ẹ̀ ni orúkọ tèmi bó ṣe wọ mi èmi ni mò ń jẹ́ dòǹgàrì. dòǹgàrì. àgbàlagbà. láàrin ìṣẹ́jú méjì bí mo ṣe sọ yìí gbé agara ẹ tó gbé sọ̀kan ìyá tí wá àtàwọn dìdìrín tẹ́ dúró ẹ kúrò lórí ilẹ̀ yìí. orí ẹ ò pé yes ó sì kí gan ni yes hello. tí ò bá jẹ́ wípé inú mi ti rọ̀ dáadáa kí n tó jáde ni n bá pa ẹ́ bì ni. ọmọ ní kò bẹ́ẹ̀ tiẹ̀ di ṣé bí mo bá wí lọ́wọ́ ni. àwọn ló ti gbọ́ ẹ̀ kékeré lórí yẹn o. hello bàbá alágbádá blue onírùngbọ̀n white and black díẹ̀ lórí lára nǹkan tí mò ń wí o láàrin sí ẹ tètè kúrò ń bí o ẹ kú o. wọ́n pẹ̀lú nǹkan tí mo rí òde mi dá fún ẹ ó ní kú yẹ. òwò ló dúró ń dé tètè à ń bẹ́ẹ̀ wí à ń bọ́mọ̀ wí fún ẹ kí ló dé bàjẹ́. kí ni ibi tó máa padà jẹ́ra sí rèé olórí burúkú táwọn tó nílẹ̀ tó máa fi wá rà ó kú ẹ wọ́n máa ṣe foundation lé lórí ni. àwọn tó nílẹ̀ ti wẹ àbìlú ara yín kúrò ojú yín ò sì ní rí ibi mọ́ mo fẹ́ ṣe àwọn ìkìlọ̀ kan fún yín gbogbo ibi tí ọkàn yín bá ti sọ fún yín pé kẹ́ ẹ má lọ síbẹ̀ mọ́. ẹlẹ́ẹ̀kejì ibi tá ẹ ti ṣubú ẹ má tún padà síbẹ̀ mọ́ o kí ìkòkò má dà yín lágbónú lẹ́ẹ̀mejì. yèyé ibi tá à ń lọ gan oríta ẹlẹ́dẹ̀ yẹn ibi tí mo gbà ṣubú yẹn gangan mo ní láti mọ̀ mo fẹ́ mọ̀ ẹ̀yin náà gbà pẹ̀lú mi pé ó di dandan kí n mọ̀. àní kẹ́ má wádìí òfin tó tó. yèyé mo fẹ́ kẹ́ fojú inú wò dáadáa o béèyàn ò bá wá mọ ibi tó gbà ṣubú kí ló ṣe fẹ́ ṣọ́ra fún irú ọ̀nà bẹ́ẹ̀ ẹ jẹ́ mọ̀. ẹlẹ́kẹta tí mo fẹ́ sọ ni wípé gbogbo nǹkan tó ń jẹ́ òṣèlú ẹ jáwọ́ ǹdí ẹ má ṣe mọ́. yèyé ẹ jẹ́ ìṣòṣèlú kí lẹ́ ń wí yìí ṣe rí ohun tí mo ti dà sórí òṣèlú olóńlọ́wájú yẹn ẹ jẹ́ ń ṣe òṣèlú ẹgbọ́n náà yèyé bẹ́ẹ̀ sọ wípé mo ti lágbára pé ohunkóhun ò lè ṣe mí mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ lọ bá wọn ná tọ́ bí owó nítorí wípé ihun tí mo ti invest sí ibẹ̀ yẹn kò gbọ́dọ̀ lọ lófo kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ìṣòṣèlú yá. ẹni tó bá mọ ba ló ń pọ́n balẹ̀ ló ń fún yìí pọ́n ba ẹni tí ó pọ́n balẹ̀ á kúkú jìyà ìyá lára. yèyé ẹni sádìyẹ
ẹ wò mí mo fẹ́ ká ṣe ọ̀rọ̀ yìí ní àárín ẹ̀mí àti kan ni ìdí tí mo ní kẹ́ jẹ́ ká sọ̀rọ̀ ẹ jẹ́ ká wọlé ká sọ̀rọ̀ yìí. lóye ìbàdíjọ ẹ sì jẹ́ ká sọ níbí. mi ìfẹ́ káwọn èèyàn mọ ohun tá à ń sọ ní yeye ẹ máa bọ̀ nulẹ̀. ẹ̀yin kọ́ lẹ pè mí mo ń lọ ládùúgbò ni mo ní kí n yọjú wo ìlú lóye nǹkan tá a bá fi ṣe ká sọ níbí báyìí ìgbóná la tún wọlé yàrá fún. ẹ ṣáà ní ká dúró ń bí sọ náà ni. ẹ jẹ́ ká dúró lóye. ẹ kò wọ dreamer wọ bọ́sítà náà bọ́sítà fún mi. ó yá ìwọ ṣì fún mi láyè náà ó jàre. a ní o fún mi láyè òtúnṣe ń fọwọ́ sọ̀yà dá mi lóhùn ó jàre ṣé ń gbọ́ béèrè ẹ ṣeun yèyé ẹ bá mi paná tọ̀dọ̀ tí yín náà ẹ bá ń paná tọ̀dọ̀ tí yín náà. ẹ wo yèyé ẹ gbà mí láyè ẹ jẹ́ n kọ́kọ́ fi ìdọ̀bálẹ̀ sí ẹ jẹ́ kí n fi ìdọ̀bálẹ̀ sí nítorí ẹ̀yin lẹ mọ̀ torí ọpẹ́lọpẹ́ yín lára mi tí ò bá jẹ́ pé ẹ rà mí padà ń jọ́ sí tẹ̀dẹ̀ wọ́n mi tẹ́tẹ́tẹ́tẹ́ kìlọ̀ fún mi pé kí n má ṣe politics mọ́ ọlọ́run ló mọ ohun tí ò bá ṣẹlẹ̀ sólú ẹ̀ báyìí nítorí ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ta jọ wà ń di politics tóun kọ̀ tí ò jáwọ́ lẹ́yìn tẹ́mi ti jáwọ́ tí mo ti lọ ẹ jẹ́ mọ̀ pé ó ti dèrò ọ̀run báyìí ó ti kú dànù wọ́n ti pa wọ́n ti sọ́dọ̀ bẹ́ẹ̀lẹ̀ kò yé mi rárá mo wá bẹ̀rẹ̀ sí ní rò pé oore bàtàbàtà báyìí lẹ ṣe fún mi ẹ wo mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ojú òní tì yín mo dúpẹ́. olóyè ìbàdíjọ yèyé elédùà ní ká fọpẹ́ fún. bẹ́ẹ̀ ni àtẹ̀yìn pàápàá. ẹ jọ ṣé nǹkan tí ẹ fẹ́ sọ nìtẹ́ fi ní ká wọlé ká lọ sọ̀rọ̀. ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ́nà yàtọ̀ sí yẹn ó tún kù o but ó tún wá kù sẹ́yìn ó tún kù sẹ́yìn ẹ wo oore ńlá lẹ ṣe mí oore gidi lẹ ṣe mí. ẹ wo mo ní owó kan sílé báyìí 2 million naira ní cash owó yẹn mo fẹ́ gbé fún yín ni ẹ jọ̀ọ́ mo fẹ́ fi ẹ̀mí ìmoore láti inú mi wá mo fẹ́ fi hàn 2 million naira ẹ jọ̀ọ́ ẹ yọ̀ǹda mi ẹ jẹ́ kí n gbé wá fún yín. ẹ̀yin gbé cash 2 million naira sínú ilé. bẹ́ẹ̀ni. ṣé cashless policy ò dọ́dọ̀ sí sẹ́yìn ni. òkùnkùn débẹ̀ mọ̀tẹ́gbẹ́ ìṣàlàyé díẹ̀ fún yín ṣe rí ìgbọràn ó sàn ju ẹbọ rúru lọ ìwọ̀nba wípé ẹ sọ fún mi pé kí n jáwọ́ nínú politics tèmi rò wípé mo ti invest a lot of money mo ti kó owó lé lórí pé ibẹ̀ náà ni màá ti rí owó mi padà àṣebẹ̀kọ́ ṣẹ́ni báyìí ní jáwọ́ ní politics tí mo jáwọ́ tí mo gbọ́dọ̀ sí ilẹ̀ tí mo dèrò lóyìnbó gbogbo ohun tí mo bá fọwọ́ lé báyìí ó ń dowó ni gbogbo ohun tí mo bá dáwọ́ lé ó ń di owó ni ìjọ 50,000 200,000 500,000 100,000 bó ṣe ń wọlé lọ́lọ́kan òjọ̀ kan nìyẹn wọ́n gbé débi wípé mi ì lè sọ ní pàtó ibi tí owó kí leléyìí jẹ́ àbí owó tèwo leléyìí wọ́n ò pé ó dáa ní ọ̀sẹ̀ yìí tá a wà yìí o cash ni mo fẹ́ kẹ́ gbà cash ni kẹ́ gbà wọlé mo fẹ́ mọ ibi tí àwọn owó yìí tí wọ́n ti ń wá ká lè mọ ẹni tí a ní nǹkan kan àti àbí nǹkan kan pẹ̀lú. ẹ ṣe má ṣe yọ. ìyẹn ni mo ṣe ní kọ́kọ́ owó kọ́kọ́ fún mi in cash and the cash 2 million naira ó wà lọ́wọ́ mi ní ẹjẹ́ ń gbé wá fún yín. olóyè ìbàdíjọ ẹ ṣe má ṣe yọnu. ẹ torí Ọlọ́run yèyé ẹ gbà mí láyé ẹ jẹ́ ń gbówó yìí fún yín ẹ jẹ́ ń gbé fún yín. yèyé alára ti gbára dé o. kò sí wàhálà. ẹ ṣe yèyé ẹ ṣe. ẹni tó lára ti gbára dé kẹwù. ẹni tó bá mọ̀ bá ló ń pọ́n balẹ̀ ló ń fún yìí pọ́n balẹ̀. yèyé owó ọ̀hún rẹ̀. ẹni tí ó pọ́n balẹ̀ á kúkú jìyà. ẹ ṣeun gan olóyè mo dúpẹ́. ọ̀pẹ látọ̀dọ̀ tí sọ́dọ̀ rẹ̀. èmi gan ni màmá dúpẹ́ gbogbo gbà. a tún máa ríra. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe mo dúpẹ́. alára gbára dé o.
Nonsense with walking me out of a visitor. Chief, enjoy. Badijo, you nonsense when you perform here. In the presence of a visitor, you walk me out like that. I don't like it. And even not to that alone. If not that the lady insisted to talk to you here, you would have taken her inside. Ọlọ́run mọ̀ kàn tí màmá ṣẹlẹ̀ náà. Ẹ bá ti gbẹ́sọ̀ lára ẹ̀ gbogbo kìíní tó kọ́ sórí tó lóun ṣoge òṣì káàkiri yẹn gbogbo ẹ̀ làbá ti yọ dànù. Ọlọ́run mọ̀ kàn tí màmá ṣẹlẹ̀ nulẹ̀. Me like it. Don't ever do that to me again. I don't like it. Orí ẹ̀ dàrú. Orí ẹ̀ ti dàrú pátápátá. Ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu ara ẹ̀ ṣá òyìnbó ló ń sọ rẹpẹtẹ yìí. Òyìnbó lọ́dọọdọ́ ló ń bá mi sọ yìí. Dá mi lóhùn, when I was sick, tí èmi ń kú lọ, tí wọ́n wà l'Amẹ́ríkà, obìnrin tí wọ́n ń bú yìí, òun ló ń sáré sọ́tún sáré sósì, òun ló ṣe wàhálà lórí mi torí wípé mo wà láyé mo wà láàyè o, not you. You didn't know what was going on then. Yes, chief. And tó bá lọ jẹ́ wípé olódì mi ó bá bẹ́ẹ̀ lọ ni. Orí matrimonial bed tó ń tẹnumọ́ iná, òun náà tún máa ṣáyún ẹ ọkùnrin mi, a máa wá ṣáyún ẹ lórí bẹ̀. Bádéjọ, ó sọ fún mi pé èmi ló máa ṣe àyàn mi lórí matrimonial bed mi. Is that what you mean? Ṣé tèmi bá ti kú dànù, ẹnìkan ò ní máa pò ẹ́, wọn ò ní pò ẹ́ rárá. Ó fi ẹ́ lọ. Náà wọ́n máa jẹ́ sọ fún ẹ. Sori ká ní ọmọbìnrin yẹn decide pé òun fẹ́ máa gbé inú ilé yìí, orí inú yàrá ẹ̀ ló máa gbé. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, ibikíbi tó bá dẹ̀ wọ̀n ẹ́ ló máa sùn sí. Don't ever say this again nípa woman yẹn. Tó bá fẹ́ tó. Bádéjọ, irú ẹ̀ wo náà ló fẹ́ rẹ́ńdà ẹ̀. So does that mean she should not come here to come and ṣe oríṣiríṣi nǹkan tó wù nínú ilé mi? Never, it can never happen. I will never take that. Àlàyé kí là ń ṣe níbi báyìí kankan náà láì tí lọ náà kí ló ń ṣẹlẹ̀. Hello Casco, kí ló ń ṣẹlẹ̀? Oro mo fẹ́ fún ẹ ní good news. Kí ni kọ́lọ̀ mọ́tò tá à ń pọ̀ ṣù gangan? Ok, ṣé mi ò fẹ́ sọ pé mi mọ̀ ṣẹ́ mi níṣẹ́ nìyẹn? Ok, màá gẹ́ bá ṣe ẹ́ ń sìn. Alpha. Message tó wọ́n send sí ẹ, ṣe bọ́wọ́ ẹ lówó? Kí ni kọ́lọ̀ mọ́tò tí wọ́n fún wa ní information ẹ̀? Blue ni bàbá, a ti ń pẹ́ jù bí kí ló le tó lè látàárọ̀. Jẹ́ kí wọ́n message yẹn. Ok. Baba, what's that? What happened? Whoa! Matis, kí ló ṣẹlẹ̀? Baba red ni o. Man, you're bullshit, man. Oh gosh. My bad, no more. Fuck. Red. Fuck. Look for me in blue. You're a fuck up, man, boy. Shut up. Ajé kí n máa wá lágo mélòó. Má ṣe bẹ́ẹ̀ jọ. No. Stop. So, bro, movement. What is people? If you move there, on the floor. On the floor. Oh yeah, inside. Stand up inside. You're very stupid. Inside here. Inside. If anybody make a move, inside. Inside here. You're very stupid. Inside. Go inside. Go inside. Go inside. Movement. Let's shut now. Get out, move. Frozen us. Very stupid. Go on your knees. On the floor. What's it like? On the floor. Signs everywhere. Every corner.
everywhere. This is money. Matches. Baba, ewé rẹ̀. In the car. Straight. Okay. Bójú sókè kí n wojú ẹ. Ojú lọ́rọ̀ wà. Mo ti gbé síkà. Let's go guy. Àti lè lọ. Bọ̀bọ̀ ara mi ti kún. Ẹ bàbá táwọn bá fún ẹ wá nìkan tún fún ẹ tún sọ́jú. Wo bí mi ò fọ fún gbogbo agbára tó wọ̀ lóyà. Bọ́ọ̀ bá kó kẹ́kọ̀ọ́ kú lórí. Ọmọ ò ṣe má ṣe léyìí. Nígbà tó ní gùn ìyá ẹ. Ìyá pẹ̀lú mi máa pè yín padà. Wọ́n ní kí ló tẹ́ sọ pé yé ṣe. Ọkọ mi ó dá pé ọkọ gbá mi létí lójijì. Àwọn kan báwo lèèyàn kan ṣe máa gbá yín létí bọ̀ bíbá yín mo fi ń Ìwé ìṣẹ́lẹ̀kùn sọ́jà rí àdúgbò ní ọgbà mi létí oníkiri. Ṣé níbo ni bíbá yín gbà ti máa wọlé? Ayé tí mi ó. Mọ́mí ọ̀. Ìwọ ya pẹ̀lú mi ẹ̀mí mi náà sẹ́rí. Ìtì mi. Mọ́mí ó ti ń ṣọ́ mi gan. Mo dọ̀rọ̀ mo dọ̀ gbá mi létí oníkiri. Quiet. Bàbá tí o bá ṣeré mọ́ àbí kò fẹ́ fọ́ ẹsẹ̀ méjèèjì dànù wọ́ọ̀sì. Gbogbo mi fẹ́ ṣe bí wèrè kò lè tó yẹn. Kò kọ́ ẹ̀gbọ́n gbọ́dọ̀ sókè. Ṣó ń lọ bàbá? Bàbá. Wọ́n rí burúkú dìde kó mọ́ kẹ̀kẹ́ sí. Bàbá kó ló bí sọ pé tí a bù. Màá fà náà. Kò tó ń dín báyìí. Pẹ̀lú oṣù àti ìranù tẹ́ ń ṣe káàkiri. Àṣẹ ìjùbá yìí lọ. Àbí? Wọ́n ní ká dúró ẹ̀kú dúró bí i. Ẹ wò ẹgbẹ́ dání. Ẹ fẹ́ fi ilẹ̀ ni. Ẹ má gbà fi sílẹ̀. Ó yẹ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ wọ́n ní mọ́tò yín kẹgbẹ́ mọ́tò yín lè tẹ̀lé mi. Yèyé alára o, ìkòkò tó já dúró láì fara ti nǹkan kan. Igi rẹ̀ gẹ̀gì tọ́pọ̀ ènìyàn sá wá bá. Ẹni bá fojú di ọtí kan jọ̀nà kan sọ fún. Yèyé alára ti gbára dé o. Alára tó lára ló gbára dé kẹ̀. Ẹni bá mojú òògùn ló ń pa bí ìrè. Alára tó fara sọlá ó ti dé. Ẹni mojú ọ̀nà mà ní kẹjẹ kò tán. Ìdí alára tó jọba wìlí lọ. Òkìtì sáníṣẹ́ tọ̀bọ̀. Ẹ dúró. Gbígbé ajá ta tí mo tó dá. Ó yẹ bọ́lẹ̀. John kọ́ àtàwọn tó kù. Wọ́n ti dé láti sá ìtẹ̀ràn wọn. Abẹ́ ìrọ̀rùn wọ̀nyí. Wọ́n náà wọ́n fẹ́ gorí mi. Àwọn fẹ́ bá mi ní àjọṣepọ̀. Ẹ bá mi wá ìyá wọn. Mo fẹ́ bá wọn ní gbólóhùn. Ẹni tí wọ́n bá rí ìyá ẹ̀. Nǹkan mi àṣẹ. Lẹ́yìn tí àyè bá máa fi dé ojú yẹn á ti fọ́. Ṣàánú mi ọ̀dọ́ yìí ni mo wá ọ̀ ẹgbàá mi káyọ̀ lọ́wọ́ láńlọ́ọ̀dù ìjẹgúdú jẹrà o. Ó fẹ́ lé mi dànù láti gbowó ọdún méjì lọ́wọ́ mi. Ó wá ní kí n jáde kúrò ní ṣọ́ọ̀bù fóun. Ó lè mi àtọmọ mi dẹ̀ fi jẹun. Ẹ ṣàánú mi ẹgbàá mi. Nǹkan tí mò ń sọ fún yín gangan ẹ ti dà mí lọ. Nǹkan tí mò ń béèrè lọ́wọ́ yín ni wípé kí ló fà á tó fi sọ wípé ó di ọdún tó ń bọ̀ kóhun tó fún yín lówó yín. Nǹkan tó wà láàrin tí mo mọ̀ ni pé ẹni tó gbé ṣọ́ọ̀bù fún yẹn ó dá owó etí ẹ̀ yẹn ó pọ̀ ju tọ̀dọ̀ mi lọ torí ẹ̀ ló ṣe kí n jáde. Ẹ ṣàánú mi. Ṣàánú mi o, ṣàánú mi ẹgbà mi o, ẹ̀rọ mi kan lọ ṣàánú mi o, báyìí kí ẹ̀yìn jẹ mi gbé. Ẹ
ẹ lọ jókòó sẹ́. ẹjọ́ gbogbo sọfẹ ní ọgá yìí fún wa ní sọfẹ mi níbà yìí sọfẹ sọ fún mi màá ní ẹja màá kó gbà tí kò ẹ èwo ni wèé lọ. bọ́mi wọ̀nyí ò ní tẹ́ òjọba ò ní tẹ́ ò ní fojú sunkún ọmọ jọ débi dídùn gàrí jọ. màmá nǹkan tí a bá fẹ́ dídùn gàrí fún ni kẹ́ sọ kí n lè kọ́lẹ̀ ṣẹ́ gbọ́ ẹ̀yẹ lọ jókòó. ṣẹ́gẹ́tì fi màmá ilẹ̀ àmọ́ ẹ jókòó. ẹ jókòó síbẹ̀. o ṣé o mo dúpẹ́ o o ṣé o. ẹ jọ ọwọ́ tèmi ẹ bá mi yanjú ẹ o. ẹ wọlé ń bẹ̀. jókòó síbẹ̀. arábìnrin ẹ láǹfààní àti fojú kan èmi dòǹgarí ilé ni èmi ò kì í wojú o kódà kẹ máa sunkún kẹ máa sun ẹ̀jẹ̀ ìyẹn ò kà mí níbi tí mo wà yìí bó bá ṣe rí gangan òní kẹ́ ẹ̀ ṣe sọ ohun tó bá ṣẹlẹ̀ gangan òní kẹ́ ẹ̀ ṣàlàyé fún mi kí ló dé. ṣàdébí torí ọlọ́run ọ̀rọ̀ lè ló ṣe é láàrin ọkọ mi àti sójà ó fi agbára àti ipò gbalẹ̀ lọ́wọ́ ọkọ mi lórí wàhálà yẹn lọkọ mi ṣe títí tó fi kú kò dé sí kankan tèmi àtàwọn ọmọ mi gbé ojú lé láti fi jẹ kó sí kankan ṣáájú mi. ìyá ti tó bí ọdún mélòó báyìí. ti tọdún méjì sá ó lè ti kọ́lé sórí ilẹ̀ yẹn. àwọn ìgbésẹ̀ wo lẹ ti wá gbé lórí ẹ̀. ó ti lọ síbẹ̀ á lọ tẹ́bẹ̀rẹ̀ kan tó ṣe fọ́mọ mi oníkàwọ̀ ọmọ ẹ̀kọ́ gbá ọmọ mi létí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ló ní kétí ọmọ mi bá di. sójà gbọ́mọ yín létí. ó dẹ̀ dá yín lójú pé gbogbo òwe ilẹ̀ tọkọ yín fẹ́ra lẹ̀ yín wà lọ́wọ́ yín. wọ́n lọ́wọ́ bí wà nù báàgì méjì lọ́mú wá sá. ẹ jókòó. ṣé sá. ẹ má parọ́ fún mi o bó ṣe ń ṣẹlẹ̀ yẹn má parọ́ o ẹ bá parọ́ fún mi tí mo bá wádìí lọ tí mo wádìí bọ̀ tí mo rí pé rọ́ ni ẹ kàn dín nínú yọ. ìgbúrò sàmì ìgbúrò ṣáájú mi. kí ló dúrẹ́sì bẹ̀. ìdí àpẹ̀dì tẹ́bá ti débi mọ́ṣáláṣí ńlá ní ìdí àpẹ̀yẹ tẹ́bá ti gbẹ̀gbẹ́ kan tẹ́bá lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ tẹ́bá 72 nílé ẹ̀. dà pé mi náà ní sáìtì kan níbẹ̀ mo mọ ibi tẹ́ ń sọ dáadáa ṣé ti mọ iye tó jẹ́. bàbá ṣe lọ tẹ́ bá ṣá ti yanjú ẹ̀ tẹ́ bá rí yanjú kó kí nǹkan tó bá ṣá ti jáde bẹ́ẹ̀ fẹ́mi àtàwọn ọmọ mi ká fi jẹun ẹ̀ ṣáájú mi. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni tó bọ̀. dágùn dúró arábìnrin ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ ń sìn ẹ fún ní fọ́ọ̀mù ẹ jẹ́ kó fìlì gbogbo nǹkan tó bá fẹ́ sọ gbogbo ìpinnu tó dẹ̀ ṣe pátápátá kó kọ sílẹ̀ ó ń bọ̀ ní ìsìn ẹ máa lọ. ẹ ṣé mo dúpẹ́ ọlọ́wọ́ fún yín ṣe sàwọ̀ ẹ ṣé mo dúpẹ́ o ẹ máa lọ. ẹ ṣé o ẹ ṣé sàwọ̀. sójà kódà kò jẹ́ olórí orílẹ̀-èdè mo ló ní kí ló kù tí mo fẹ́ ṣe màá jẹ́ kó mọ̀ pé ní ìhòhò tó wù kó wà àwọn kan wà níbẹ̀ nínú ìhòhò tó wà tí ó mọ̀ lémi dòǹgàrí ṣàpàṣàpà wọ́n dọ́rọ̀ ọ̀gbun akátá mi ò lò. Túnjí fóònù yìí náà ni jọ̀wọ́ lọ́kọ̀ fún ọlọ́mọ látẹ̀kọ́ jẹrẹ fóònù lọ́wọ́ máa gbé dání kiri. ara ta ni òòyà ó gbádùn kí ni ta ni kí ló dé. tálẹ̀ béèrè. ẹ káàsán ma. ẹ káàsán bàbá mi. ẹ káàsán. yèyé alára ni wọ́n fẹ́ rí yín sínsìn. yèyé alára. bẹ́ẹ̀. yèyé alára oníṣẹ̀ṣe. kí ló fẹ́ pa èmi àti yèyé alára oníṣẹ̀ṣe pọ̀ kí ló ṣẹlẹ̀. kí ni. ṣẹ́mẹ́ni. ṣẹ́fíù ọmọ mi ni àkọ́bí mi ni kí ló ṣe fún yèyé alára. ṣèfì yẹn gangan ló gbé wa débi. awúsù bí láàyè
òun ló dẹ̀ fà tí èyí alára ṣe fẹ́ rí yín sìn. Ọlọ́run má jẹ́ ọmọ ti tèmi tó pé wákàtí márùn-ún ẹ̀ kò dì kí ló fẹ́ lọ ṣe ilé oníṣẹ̀ṣe Ọlọ́run má jẹ́ ẹ padà lọ sọ fún ìyá yàrá yìí pé èmi ò lè wá o fàkàtì. Madam, ẹ wọ inú mọ́tò. Mọ́tò kẹ̀ mi ì lè wọ mọ́tò. Mi ì lè wọnú mọ́tò kí ló dé ti máa wọnú mọ́tò kí ló tẹ̀ ṣe báyìí. Mo kú o iye sọfíù mo kú o mo gbé o ikú dé o Túnjí lọ́pọ̀ wẹ́ládé o lọ́pọ̀ ládùúgbò ẹ gbà mí ayé ládùúgbò. Ta ló ṣí géètì lẹ̀? Ta ni mọ́tò? Wo hospital mo ti bọ etí ro mi o. Ìṣàdédé ni mo gbọ́ létí mi tí gbogbo etí mi náà sì ní ṣọ́mí. Èmi ìmọ̀ pé yìí tún máa wá torí Ọlọ́run ẹjọ́ ìmọ̀ complicate issue tó wà lẹ́yìn iṣẹ́ ìdẹ̀ríjì mi ẹ ṣàánú mi ẹjọ́ ara mi ò yá rárá ẹjọ́. ẹni sùn madam ṣẹ́mẹ̀ni. mú mi Kóredé. Kóredé ni ọmọ mi ni. Orí Kóredé yẹn la ṣe wà ń bí nísinsìn. Mo dárò. Yèyé alára dẹ̀ fẹ́ rí yín nísìn. Ẹjọ́ èmi ò mẹ́yàn kókó tó ń jẹ́ yèyé alára rí ewu ọ̀sẹ̀ matter of fact mi ò lọ́ọ̀dọ̀ yèyé alára kókó ẹ̀ṣẹ́ jẹ́ sí mi. Ẹ̀wọ̀n lọ́tọ̀. Ọkùnrin tí ò tó ọkùnrin kò má rẹ̀ gbòòrò ṣàwó. Bó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ lọ wá ewé ìbùtú jẹ àti ewé alápà kẹgbẹ́ méjèèjì papọ̀ tó bá dago kan òru ẹ̀yin ẹ pè mí màá sọ nǹkan tí ẹ máa pè sínú ẹ̀ màá sọ fún yín ire o. Come in. Àti ṣetán. Ìdààmú ń bọ̀. Padà. Pẹ̀lẹ́ tù. Wọ́n náà wà lákọ̀ọ́rí òun ti dé. Bẹ́ẹ̀ni, Ẹ rọra pẹ̀lẹ́ o. Ẹ kú jókòó. Sí wàhálà nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Mi ò bá yín jà rárá. Torí pé mo ti rí pé àgbàlagbà òun ni. Orúkọ mi ni Yèyé Alára. Ìyàwó ẹjọ́ àmọ́ ohun tá a ṣe akọ̀dédé bára wa ń bí náà ni ẹjọ́ kí la ṣe ẹ ṣàánú wa. Màá ṣàlàyé fún yín. Ṣé bí ṣàdédé ni mò ń lọ tí mo pàdé àgbákò. Àgbákò kẹ̀. Níbo? Ṣẹ́fíù Tọ́lá
mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé mo ń lọ mo pàdé àgbákò. ẹ sọ bẹ́ẹ̀ ni àwọn. àwọn àgbákò adigunjalè tí mo kò lọ́nà rẹ̀. ṣe fíù sódò ẹgbẹ́ ètò sọ fún mi pọ̀ gbére aṣọ lè ló ń jà. ṣé wọn bá ti gba owó tó fẹ́ gbà lọ́wọ́ mi kí wọ́n máa lọ. wọ́n bá mi pẹ́pẹ́ sí àwọn fẹ́ bá mi lájọṣepọ̀. mo wá sọ fún wọn wípé ó dàbí pé wọn mọ nǹkan tó ń ṣe. lẹ́yìn ìyá wọn wọ́n fẹ́ bá ní àjọṣepọ̀. wọn ò mọ̀ ní yá wa. ẹ má bínú o ẹ jókòó náà níbi. ọmọ kan mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé mi bá yín lẹ́jọ́. mo fún yín ní wákàtí kan kẹfì bá àwọn ìyá yín lájọṣepọ̀. yẹyẹ láyé ló jẹ lọ́sẹ̀ bẹ́ẹ̀ yẹyẹ láyé wá sí bẹ́ẹ̀ wákàtí kan. ẹjọ́ fún ní olóyè wá sí bẹ́ẹ̀. mo fún yín. ṣe bíu ṣe bíu ṣe bíu ṣe bíu. ẹni tó bá mọ̀ bá ló ń pọ́n balẹ̀ ló fún yìí fọ́ba ẹni tí ó pọ́n balẹ̀ á kúkú jìyà ìdí alára ọba àjẹun lọ ẹni sádìyẹyẹ alára kò ní rógun pẹ́rẹ́ alára dé o. mo dárò. mo bá ti ló ń ro mí láyé mi níjọ̀wọ́ síjọ̀wọ́ kò sí ń dùn mí ọmọ bíbí inú mi tó ní kẹ́mi yí ẹ̀yìn sí òun. Tútù mọ́mì yẹ tútù wọ́n mọ́mì ẹ̀ tútù mọ́mì kí ló ṣe. mọ́mì kí ló fi ṣe yín kí ló fi ṣe yín. ìdùn mi ọkùnrin tí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Akọ́rẹ́dé. Kí ló ṣẹlẹ̀? Fàbí nírè alára tó fà sọlá ó ti dé. Ẹ ṣe gan ni madam. Ẹ wo jẹ́jẹ́ mọ̀ pé àwọn notorious criminal tẹ́ kó wáyé. Ẹ lè mọ̀ pé ẹnu ara wọn báyìí wọ́n fi jẹ́wọ́ lóòótọ́ pé olè làwọn. Imagine iṣẹ́ táwọn ẹni ẹlẹ́ni ti ṣẹlẹ̀ fún ogún ọdún. Àwọn pípọ̀ yẹn wọ́n dájú gan o. They are very notorious criminal. kò tọpẹ́. Anyways ẹ ṣe gan ni mo ṣe sọ but àmọ́ mo fẹ́ ẹ má bínú o but ta ni gan àti wípé irú agbára wo gan ni ẹ ń lò tẹ́ fi lè mú àwọn notorious criminal yìí mo fẹ́ mọ̀ ni o nítorí ọmọ Yorùbá lèmi náà mo fẹ́ mú agbára tẹ́ ń lò. ẹ ṣe fi gbogbo yẹn sílẹ̀ iṣẹ́ tí orí rán mi òun ni mò ń ṣe ọ̀nà tí má fi dẹ́kun gbogbo ìbàjẹ́ òun ni mò ń tọ̀ ẹ wo àsìkò tèmi ti tó mo ti ń lọ àtúmọ̀ àríra. Madam ẹ wò ẹ ṣe gan ni èmi àti àwọn colleagues mi a really dúpẹ́ lọ́wọ́ yín gan pàápàá èmi fúnra mi oore ńlá lè ṣe fún mi mo really appreciate gan ni ma then another thing mi mọ̀ bóyá ẹ lè fún mi ní nọ́mbà yín at least kí n máa pè yín once in a while mi mọ̀ bóyá ẹ lè fún mi ní nọ́mbà yín ma. tí ẹ bá nídìí mi màá mọ̀ màá dẹ́pẹ́ yín fún ara mi ire o. àràré 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 pẹtẹ àrà yèyé ya lára tó jàrà lọ bá àṣà ó kárí àràré
owó ẹyọ lórí. Àràrè pẹ̀tẹ́ obìnrin tó dọkùnrin lọ́la. ṣẹ́rí gbogbo ìsàlẹ̀ yẹn ọ̀lù ni mo fẹ́ kó wà ń bẹ pátápátá wọ́n òkè yẹn kẹfì yẹn ṣe rooms. báyìí màá ṣàlàyé. Afolayan, get out of here! Who am I? Ibi tí mo jókòó sí ni mo ti rí kóńgbẹ́ tí màá máa gbẹ́. Ẹ̀yin ọmọ, ẹ jẹ́ mọ̀ wípé òǹgbẹ́ ń gbẹ mí tòótọ́. Ọ̀rẹ́ mi, fún mi lómi. Gbà kí wọ́n náà mú. Kí mú? Gbà. Kí mú? Ẹ̀yin ọmọ, ẹ jẹ́ àlọ́. Àràrè pẹ̀tẹ́ ara. Yèyé ya lára tó jàrà lọ bá àṣà. Ó kárí àràrè pẹ̀tẹ́ obìnrin tó dọkùnrin lọ́la ń perí ẹ̀. Ó yá yèyé alára. Pẹ̀lẹ́ Ọlábàmíjì ọjọ́ mẹ́ta oníyàwó ẹ̀ rẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ń kọ́. Àwọn wà London tí wọ́n. London akéré oko wálé wọ́n ló tẹ̀ rí yín fún mi kò bẹ́ẹ̀ ṣe máa ń tọ́jú nígbà tí wọ́n wà kékeré ẹ̀yin lẹ́kù tọ́jú náà. wo àìdúpẹ́ ara ẹni Ọlọ́run ni ká dúpẹ́ fún Ọlọ́run ọba ló lọ́pẹ́ o Ọlọ́run ló ní gbogbo ọpẹ́. wà á yá ẹ̀ kí ló wá kùn ta ló kó tí mo kó sí inú bẹ́ẹ̀. fojú ṣiṣẹ́ lè màmá ẹ̀ kí ló ṣe mo ní ta ló kọ́ mi tí mo kó sínú lẹ́sẹ̀. èmi ni mo kó ìgbà tí mo fẹ́ lo change tí mi ò rí 500 naira dẹ̀ ló wà lọ́wọ́ mi òun ló jẹ́ kí n kó. ẹ wá ẹ bá ti sọ fún mi kẹ́ ló kó mi náà ẹ ti jẹ́ kí n mọ̀ pé ẹ fẹ́ mú mi ó yá tó fi ti tọ̀dọ̀ mi dáa jọ. wọnú bedroom níbi wardrobe wà rí 500 naira bẹ́ẹ̀. owó lẹ ní. ẹ mo rí aláyé máa jí kọ́ nìyẹn ilé wa ń bẹ wá ṣeré ẹlẹ́rìí àbí ọmọ ẹlẹ́lẹ́ ọmọ fine ìyàwó ẹ̀ fine ó wà ń bẹ gan ìjọba ọmọdé mi náà ó yẹ ó ń fèsì wọn ẹlẹ́lẹ́ àṣírí àmàlẹ́ta kò yẹ. àwa ti fẹ́ máa lọ mọ́. ẹ dúró oúnjẹ ti fẹ́ rẹ́dì. ẹ má wọrí ma ẹ má wọrí. ẹ jẹ́ kí n sìn. sí wa mọ́mí ẹ jọ ẹ má sìn wa ẹ má wọrí. kí n má sìn. ẹ má wọrí ma. ó dà wọ̀. màá dẹ̀ tún máa yọjú sí ma. ó ti yé mi. ẹ ṣí mọ́. ó yé mi. Bájí ní kí n má sí àwọn ọ̀rọ̀ ẹ̀ ti yé mi ọmọ nǹkan ọmọ ojúlé mi náà èmi ni mo ní ìṣòro kí n padà kí n wá lọ bá ìṣòro mi nínú ilé èmi lọmọ ìṣọmọ dáadáa kí n padà kí n wá bọ́mọ burúkú tí mo bí Bánjí màá jẹ́ kó mọ̀ pé ẹ̀rọ tá a fà báyìí tí ó jà ló ń pè ní ọmọ níwọ̀. aya mi òrùgbójú ẹ̀ ṣe ń dán gbinrin ìfọ̀kànbalẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀.
Màámi, kí ló dé tẹ̀ ṣe ń sọ yẹn? Ṣé o mọ̀ yìí pé tí ẹ bá fẹ́ ṣèyàwó tí o ṣe pé bóyá ẹ ṣe fẹ́ máa yáwó kiri tí ẹ mọ̀ pé ìyàwó ta fẹ́ ṣe yìí ògbó láti fẹ́ ràn lọ́wọ́ ta ló fẹ́ lọ́wọ́ agbẹ́rù yìí tí ò sí yẹn tẹ́ pé nǹkan fẹ́ ná gbogbo ẹ ti wà nílẹ̀ ó gbé èèyàn máa dán gbiri èèyàn máa dúró láti inú wá. Àgbékẹ́ dúró ná ṣọ́n sẹ̀ràn mẹ́ràn kó kàn pa ni. O tún wá ní kí Bánjí mú ìyàwó wá kó tún wá máa fi ṣàkọsẹ́ mi kó máa fi yan gọ̀ọ́sẹ́ mi torí pé mi ò nọmọ mi ò dẹ̀ nọmọ tó fẹ́ ṣoríire àbí Bánjí ìwọ náà wá mú ìyàwó dé wá bẹ̀rẹ̀ sí garu òun gara òun ṣe bó ṣe wù ẹ́ wá gbọ́ ṣé bí tọwọ́ náà láfíà pépé òun ló ṣe ń garu òun ló ṣe ń ṣakọ òun ló rò pé bóyá ìwọ nìkan ṣoṣo ìwọ nìkan ló fẹ́ ṣoríire àbí bẹ́ẹ̀ kọ́ wá gbọ́ mo fẹ́ rán ẹ iṣẹ́ ni mo fẹ́ rán ẹ iṣẹ́ dé tòrutòru bẹ́ẹ̀ ni má ṣe ilé ayé ló ń gbé o mo fẹ́ ṣe ó dọ̀rọ̀ alákejì ṣé o rí nǹkan tí mo gbé dání tí n bá ti lè fẹ́ lu ẹ̀ gbàá báyìí ṣé o rákọ tó ń ṣe yẹn wàá máa lọ ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ ẹ lọ́hùn. lágbára lọ́wọ́ tiẹ̀ di dandan torí wípé ẹ̀yin fún ara yín lẹ ríra yín tẹ sọ pé ẹ wúra yín èmi kọ́ ni mo sọ pé àwọn ọmọ mi ò mo fẹ́ kó fẹ́ lágbájá ó wù lọ́kàn ló mú ẹ wá sílẹ̀ pé màámi ò àyànfẹ́ tèmi rè tí mo fẹ́ bá dọjọ́ alẹ́ mi èso dẹ̀ níyà yìí ẹjọ́ pẹ́pẹ́pẹ́ fúnra yín lágbára Èdùmàrè. Bẹ́ẹ̀ni ẹ wá bímọ torí wípé ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn ọmọ bẹ̀rẹ̀ nílé aládì àmọ́ tó bá máa wá bímọ first born ẹ̀ á jẹ́ kí ni wọn lọ́la jù second born ẹ̀ á wá jẹ́ ajá. Ajá yẹn akọrin wa bá kí ìwọ ni àwọn apájẹ. Túndé bàbá Mọ́ndé ṣàánú dàbò wàhálà ti wọ̀ Túndé mo ní gbogbo ara bẹ́ẹ̀ wá lọ báyìí ẹ gbà mí. wọlé wá o ẹ̀mí ayọ̀ wọlé wá o ó yá wọlé wá o ẹ̀mí ayọ̀ wọlé wá o wọlé wá. hello Brakayode ẹ bá mi sọ̀rọ̀ náà ẹ wo wọ́n ti lóbìnrin kọ́ payọ̀ kan sínú estate one bí báyọ̀ ẹ má yẹ kó dá wà lálẹ́ sínú estate one bí báyọ̀ ẹ jẹ́ máa bọ̀ náà ẹ jọ. kí ló sọ kí ni wọ́n wí. ẹ wò kò tí ẹ yé mi bóyá wọn náà wọn bọ̀ ni o àbáwọn ṣe kankan lọ́wọ́ ni o kò tí ẹ yé mi màá ti try pé wọ́n ni. kó ṣe kíákíá. yeye alára ti gbáradé o. síbẹ̀ ni mo ti kú ni ọkọ̀ sọ fún wa náà nìyẹn. ọkọ̀ sọ fún wa nìyẹn. ẹni tó lára ti gbáradé kẹwù. ẹni tó bá mọba ló ń pọ́n balẹ̀ ló ń fún yìí fọ́ba. ẹni tí ó pọ́n balẹ̀ á kúkú jìyà. ìyá alára ti yé mi. ẹni sádìyẹyẹ alára kò ní rógun ọ̀pẹ́rẹ́. alára gbáradé o. yeye alára ti gbáradé o. ara rẹ ò rẹpẹtẹ. èmi ni mo ẹ̀ṣẹ̀ fojú mi. ara rẹ yaburata ara ti dé. yeye alára ti gbáradé o. tó bá jẹ́ ewúrẹ́ ló wà nílé tó bá dẹ̀ jòrógbò ni ó dẹ̀ jágùtàn ni mi ò dẹ̀ mọ̀ṣẹ́ ó dẹ̀ lè jájá ó dẹ̀ lè jẹ́ èèyàn tó bá ti wà nílé bọ́tà ọmọ fẹ́ bẹ́ẹ̀ ní gbólóhùn. wọ́n ń bá yín sọ yẹn kẹ́ máa gbọ́ sétí o kẹ́ máa gbọ́ sétí o. You're from where? Tani yín? Why you dey shout? Do you know where you are going? Kí ló ṣe yín tẹ̀ ń pariwo sí? ẹ wo àmọ́ bí tá a lọ ṣe bí lè ọ̀gá yín sọ́jà dáadáa rẹ̀ ẹ pọ̀ ọ̀gá yín jáde ká nígbà wọn fẹ́ bá wọn sọ̀rọ̀. You are mad. You are very very mad. Look, ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín o. Tí ẹ ò bá ṣú ara yín níbi tẹ̀ wá yẹn. Máa fẹ́ ya gbogbo yín dẹ̀. Francis!
What's going on here? Kí ló ṣẹlẹ̀ bí? What's going on? Oga, don't worry. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? They are very stupid. Yes. They are mad. Fire! Fire you! Fire now! Dogari! Fire! Dogari! Àwọn olùkọ́ ọ̀bẹ! Àwọn olùkọ́jagun! Ìyàjẹ́yẹ̀ ọ̀bẹ ọ̀bẹ sí! Ọ̀fẹ́sẹ̀ ló kọ́ ìyá! Ó gbọ́ òní wálẹ̀ láíláí. Dogari, kí ló wá ṣe ní department mi bí? Why? Kò dá mi mọ̀. Mo mọ̀ ẹ́. Kò lè bàjẹ́ fún ẹ. Àmín. Wọn ò ní gbàgbé ọ̀tá àbọ̀ sí ẹ lórí. Àmín. Wọn ò ní gbàgbé ọ̀tá àbọ̀ sí ẹ ní òdì. Àmín. Bẹ́ẹ̀ ni ní ọ̀tá àbọ̀. Fúnra ara yín ẹ ò ní kí bọ́kẹ́dẹ̀ dojú ẹ̀kọ́ ra yín kẹ́ ẹ̀yẹ para yín. Àdúrà kú mẹ́jọ tí mo fẹ́ gbà fún yín. Tó kò dá mi mọ̀ ni o. Dogari. Níjọ. Ó wá ṣe bí. Olórí burúkú ọ̀gá ẹ ni mo wá síbi. Olórí burúkú kọ́nẹ̀lì ọ̀gá yín tó gbà yín síbí ni mo wá bá. Ó wà lẹ́kọ̀ọ́ sílé. Mo fẹ́ rán yín lẹ̀ sí. Torí èmi kì í ṣọjọ́ ọjà. Ilé yìí kó gbé kúrò níbí tàbí ilé yìí kó kúrò níbẹ̀. Èmi àti ẹ̀jẹ̀ lẹ́jọ́ tá a fẹ́ rò sọ fún ọ̀gá ẹ kó wọ́n gbọ́ èmi ní ọ́fíìsì ó máa káwọ́ pẹ̀yìn báyìí tó máa rojọ́ lọ́fíìsì mi ni ìyẹn ọ̀gá yín kọ́nẹ́ẹ̀lì. Tí ò bá wá káwọ́ pẹ̀yìn rojọ́ ní ọ́fíìsì mi tí bá padà wá síbí ẹ mú èrò sàn tí èrò sàn bá yà wọlé ó máa ṣe kù tó bá máa fi tọ́sẹ̀ mẹ́ta kí ló máa ṣẹlẹ̀. ó wà lọ́wọ́lẹ̀. Dogari. Tí ajá bá ń sinrin kò mú dùn náà o tájá bá ń sinrin mo tún náà báwo ni bàbá gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ Dogari pẹ̀lú uniform tí bàbá rẹ̀ fún àlọ́ fojú ọ̀rọ̀ mi this is our uniform. Ọlọ́run yọ ẹ tó yẹ kánò yẹ̀gbà tí yẹn ni o máa potọ́ lẹ́nu tó máa fi kú ni. wàá gba gọ́fúmẹ̀ntì létí. àbọ̀ àbálọ̀rọ̀ ẹ̀. ẹ̀ẹ́dá ìríran wò ihò ẹ̀rí wo èmi mo sọ. let's go. Dogari, ló lè kí n yẹ ẹnu mi kẹ. Yes. But Oga, why you do like this now? Wetin happen now? This ordinary civilian, why you allow am to say anything? Wait, in fact, I no understand. Francis. Sir. Francis. Sir. Mo ṣíwájú ọ̀rọ̀ yín fún mi. Yes. Mo sínú ẹ̀ nínú iṣẹ́ yìí. Àbí? Yes sir. Ọ̀rọ̀ ọmọdé ẹni ẹ̀ ò máa wòdì. Èmi ìyá ẹ̀ ni mo mà ṣá. Àṣà. Èmi tí mo sínú ẹ̀ mò ń respect èèyàn. Ó fẹ́ gbá mi létí, mo dodge. Ó yẹ kó bẹ̀rù ayé. But still, Oga. Oh my God, this civilian, ordinary bloody civilian. Ta ni? Kí ló dé? Kí ló dé? Mo yín. Ọmọ ẹ̀ wò. Mo dábọ̀ jí. Dẹ́pọ̀ rẹ̀. Ó lọ orí wọn. Sáré ẹja tí mo jà rẹ̀. Banji. Ọlábànjí. Ọlábànjí. Mo dúpẹ́ Ọlọ́run. Ọlọ́run mo dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́. Banji. Banji. Mo dúpẹ́ Ọlọ́run. Ṣé lóòótọ́ ni? Ara yín ti yá. Ọmọ mi ti yá. Ọmọ mi ti darí ilé o. Mo dúpẹ́ Ọlọ́run. Owó ni màá máa sí Ẹlẹ́dùmarè. Mi ò ní sí òòṣà kankan lẹ́yìn Ọlọ́run fún oore tó ṣe fún mi yìí. Ọlábànjí tèmi. Ọkọ mi. Ìyàwó mi jókòó sí mi báyìí. Ọjọ́ burúkú. Kàtẹ́gùn burúkú yìí tó fẹ́ lù mí. Ọkọ mi, ọ̀rọ̀ bí ọdún méjì sẹ́yìn mà ló rántí yìí. Tí ò bá ṣe nǹkan tó ṣẹlẹ̀, àtẹni tí mo pàdé tó wú mi sàn. Olúwa mo dúpẹ́. Ẹni tó ń sọ yìí yóò mú àmọ́ lọ́wọ́ bá mi mọ̀. Tó wá rọ́ṣẹ́ gẹ́gẹ́ bí áńgẹ́lì olùgbàlẹ̀ kò ní rí dààmú láyé kò ní fojú sunkún ọmọ agbára ìdúbàrẹ bó ṣe tún tèmi ṣe yìí gbogbo tó jókè ìṣòro tiẹ̀ náà pátápátá lọ́dọ̀ máa sọ di pẹ̀tẹ́lẹ̀ lágbára Ọlọ́run. Jẹ́jẹ́ mọ̀ pé mo ti mẹ́ni tó yá mi wéré. Ta ni? Ìyá Kọ́mọláfẹ́ ọ̀rẹ́ yìí ni. Ìyá Kọ́mọláfẹ́. Bẹ́ẹ̀ ni màmí. Pamílẹ́rìn kí ni gbogbo òṣì kí ni rọ́bìṣì gbogbo nǹkan tó ń ṣe báyìí torí Ọlọ́run. Kí ló tún ṣẹlẹ̀ máa mi. Kí ló dé tó ojókòó tó kàn ṣe lẹ́yà tó ṣòṣì bí ẹran tó ṣẹ́wọ́ kí ni ìṣòro ẹ̀ náà torí Ọlọ́run. Ó dáa o
bọ̀dà pamẹ́lẹ́rìn mọ́tò onímọ́tò tẹ sísì sọ́wọ́ látọjọ́ yìí ìgbà wo lẹ fẹ́ gbé mọ́tò onímọ́tò lọ. mọ́tò tó gbé síbí. mọ́tò ilé tó yẹ pé ibi tó máa jẹrà mọ́ ló wà yẹn mọ́tò tó yẹ pé tó bá ń pẹ́ jù bẹ́ẹ̀ tí mo ti gbé fọ́sẹ̀ lé mo ti ta dànù. mọ́tò onímọ́tò ẹ máa wò ó ti. táwọn ọlọ́pàá bá dé sí i tó bá tún wá mú mi ibo kí ni kí n tún ṣe báyìí torí Ọlọ́run. ọlọ́pàá màámi wọn lè mú yẹn fi yẹn lẹ̀ sẹ́yìn lẹ́sẹ̀ ni. ilé tiwọn ni wọ́n tún lọ ilé tí ẹni wọ́n tún lọ irú àgbà kọ ọmọ orúwo lélẹ̀ ẹgbà mi torí Ọlọ́run. pamílẹ̀rìn ṣọ́ọ̀rẹ́ mo sọ fún ẹ o. má sá lọ. mi ò sá lọ. bó wá ló fẹ́ yìnrìn lọ. ó ò rí pé kà ní ẹ wọ ọmọ tèmi rẹ o èèyàn burúkú ni ẹ ọlọ́run á dà fún ẹ kí ni mo ṣe fún akọ́yọ́ ọmọ mi wèrè ìka èèyàn ọlọ́run wàá jìyà láì wàá jẹ́ lọ́rùn mi mo sọ bẹ́ẹ̀ fún ẹ ìka. kí ló ń palẹ́ rìn kí ló ń palẹ́ rìn kí ni. ta ló bẹ ẹ ṣe ta ló yẹ kúrò mbẹ ṣé bí nǹkan tó sọ fún mi ni wípé ẹni tó bá máa bẹ ẹ ṣe tó máa fi yọ kúrò mbẹ wọ́n gbọ́dọ̀ rí mọ́lẹ̀ fọ́ọ̀dì ọjọ́ mẹ́ta ṣọ́ọ̀tì wà rí mọ́lẹ̀ ni ṣọ́ọ̀tì rí mọ́lẹ̀ ni ta ló bẹ ẹ ṣe. ẹ Bánjí iléyá. ṣé wọ́n ti wà rí mọ́lẹ̀ ni. ṣọ́ra yí ẹ báyìí wọ́n ti rí mọ́lẹ̀. ṣọ́ rí pé Ọlọ́run ti dá sẹ̀ríà fún ẹ lójú ẹsẹ̀. màámi kí ló dé. jálọ kọ mi. ẹwà a máa ti lọ ẹ jẹ́ ká gbé màmí lọ sọ́ọ̀sì ẹ lè fi màmí wà ní owó ìkẹ́. ìyá ẹ mú. màámi ẹ̀yin yà èèyàn kan wèrè ẹ yà èèyàn wèrè màámi. ha morogo. ha màámi ti ya. màámi. What? You are a retired officer. Colonel for that matter. I'm a retired police officer. You see, má dẹ̀ ti ní business mi tó ní kálukú wa jọ ń ṣe ń sìn láyìn tá a ti retire tán. Ìwọ náà ti ní business mi. Ohun tó máa ń ṣẹlẹ̀ sí wa ní Nàìjíríà ni pé tá bá ti retire tán báyẹn, àwa fi gbogbo kíní yẹn lẹ̀ fáwọn boys yẹn. Exactly, sir. One of us misbehave. So what we should do now, nipo ye can same point. Tamatima meet. Oh. What you are trying to say is this. Agbọ́dọ̀ ní meeting point. I mean, Association of Retired Officers. Okay. So that I lè máa impart knowledge lé wọn. So old experience ta ní a lè máa fún. What is it? Síbíkíbi tó wù kó lè wọ̀ bí ìmọ̀bi tó wù kó wọ̀ lókè lẹ̀. Àfi tó ọ̀bà sí nínú ayé ìmọ̀lókò o. Lóòótọ́ wọ́n sọ pé Olúwa ló ní ilé àti ẹ̀kún rẹ̀ yóò mọ̀ pé àwọn kan ni wọ́n gbé bẹ̀tọ̀ kọ̀ǹtù ẹ̀. Àbọ̀mọ̀ àwọn kan ló wà bẹ̀tọ̀ gbélé lọ́wọ́ tó kọ̀ǹtù ẹ̀. Mo wà lára àwọn tó kọ̀ǹtù olè náà. Who is this thing? Ó ní mo sọ pé ó wálé jọ yẹn tó ń dà wá láàmú. Ó máa ń da àdúgbò rúdò ló ń mìlú títí. Are you crazy? Ó crazy. Wọ́n mìlú dàlú níwájú ọ̀tá ni. Olórí burúkú iná dẹ̀ crazy. Èmi ni wọ́n sọ pé who is this? Tani gate man tó ní who is this? Àbí gate man kọ́ yìí? Gate man kọ́ ni ẹni? Myself. Bobby. Mo tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Don't worry. Ilé ẹ̀ tó wà nídìí apẹ̀ nọ́mbà 72 lọ gbé kúrò mẹ́ o. Tàbí kó ṣe kí ni kó tún lẹ̀ rà 15 million naira ni máa kalẹ̀ yẹn fún ẹ. Tó o bá mọ̀ kó o lè san wà á ríran wò wà á tójú ẹ̀rí màbo. Are you insane? Ṣọmọ ẹni tó ń bá sọ̀rọ̀. Èmi retired Colonel Agunbíadé Amẹ́kùnláyè ló ń bá wí. Are you talking to him? No, sir. Don't you dare! No, sir. Retired Agunbíadé. No, let's go. Amẹ́kùnláyè. No, sir. Who's this stupid person? What is this? What is this nonsense? Why? No, don't worry. Leave them alone. What you understand? This one? Ma teach you one. You let's go. Yeye. Ẹjọ́, kí ni yàtọ̀ nínú kọfí kankan yàn
àti wípé kó sọ̀yàn láta. Ọwọ́ ayé ò ní ká wa o. Ànáwọ́ ọ̀tá ò ní tẹ̀ wá. Àwa fúnra wa àwa ní fọwọ́ ara wa ṣera wa. Ìyàtọ̀ tó pọ̀ ló wà nínú kán sọ̀yàn láta àti kán fi nǹkan kọrin. Ọ̀rẹ́ kan wà ta wọ́n làwọn fẹ́ rí náà. Wọ́n lè ṣàwọn lórí mà wọ́n làwọn wá dúpẹ́. Ṣé kí ni kọ́ wọlé mà? Ní kọ́ máa wọlé bọ̀, èrò burúkú kọ́ ló wà lọ́kàn wọn. Ó dàbí ẹ̀ mà. Ẹ̀yin ọmọ, a lè parí ọ̀rọ̀ tá à ń sọ mọ́. Ẹ rọra fún mi jẹ́. Ẹ lẹ́wọ̀. Abíọ́lá. Mama. Àbí wo ni wọ́n pè ní yèyé alára? Àbí wo ni wọ́n pè ní yèyé alára? Èmi náà ni. Ìwọ yèyé alára? Títóbi ní Ọlọ́run ìyanu o. Oníṣàràmà ni bàbá yìí. Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí Ọlọ́run. Bíọ́lá alo onígbèraga onígbèraga ṣe ojú ọ̀rẹ́ lójú síbẹ̀ ẹni pé bóyá Ọlọ́run ti wà lẹ́yìn ẹ̀. Ìgbéraga orí burúkú tí yẹ ẹ ṣe tí yẹ fi kúrò nílé kó tó di pé ó wá padà ṣànkú fáínálì níwọ náà wá tẹra mọ́ àbí orí pé orí ẹ̀ ti dàrú dẹ̀ ń gbọ́ mi tí mò ń pè ẹ́ láti bẹ̀ yẹn ò dẹ̀ dá mi lóhùn bó ṣe ń ranjú mọ́ mi. Ìjọ ṣọ́nbà mi ṣì ẹ̀ èmi ìbọ̀ ṣé lórí burúkú ni ẹ ní. ṣáyé ń ṣiyẹ́ ni wọ́n wọ̀nyí. Ṣé wọn kó o ṣe láti jọ nínú ilé ìmọ̀ ń wù ẹ̀ mi ò kí ń dẹ́ ẹ lóhùn. Má ṣe orí burúkú tọ́tọ̀ mi ní alẹ́ yìí o tó rọ̀ kí inú mi ò dùn. Má ṣe orí burúkú dé ọ̀dọ̀ mi ní alẹ́ yìí ṣùgbọ́n mi. Inú ẹ tí ó dẹ̀ dùn yẹn kò dẹ̀ ní dùn kalẹ̀ wàá rí. Ó dà ó máa ti padà tẹ báyìí ẹ tẹ. Ẹ ṣe ni Bíọ́lá ṣọwọ́ ti dẹ̀ ti pẹ́ Bíọ́lá máa ń rẹ̀ ní ọ́. Èmi ló máa ń gbọ́ ọ̀gá mi kí ọ́. Ọkọ mi o, ó ti pa mí o, orí mi o, Bíọ́lá Bíọ́lá ìyàwó mi. Ojú mi ti ń wọ́ báyìí. Ọkọ mi, a máa bú mi. Òyìnbó o, a máa bú mi. Ó pẹ́ kó tó yìí tó jù. Ìyàwó mi lónìí báyìí. Ó ti dáa. Ọmọ tó sọ wípé ẹ̀bà tó rogún ìyá òun tẹ̀ ó dí kókó. Ìtàn bí ìyá ẹ̀ ṣe lọ ló fẹ́ gbọ́. Olórí burúkú yàrá ya tiẹ̀ nígbà tó kórí burúkú ẹ̀ lọ ọmọ tó rẹ̀ mí lẹ́kún rẹ̀ ló bá mi lù báyìí. Bóyá mi o. Bíọ́lá tí mi ò bá pa á lẹ́yìn àjẹpẹ́jà ẹ̀kọ́ ni wọ́n ti bí mi lọ́mọ. Ìbọn mi lọ. Ní má sá lọ o, níbo ló lọ gbọ́dọ̀ lọ o, má sá lọ kó padà wá bí ọkọ mi. Ó ti gbàgbé olórí burúkú ti sá lọ. Èmi lọ́jọ́ kú ẹ pé máa rí i pé mo pẹ́ fúnra ara mi ni kò lè yẹ lẹ́nìí. Bí mi ò bá pákó kú lẹ́yìn àjẹpọ̀ máa lè jà ìní. Ọkùnrin tí ó tọ́ ọkùnrin kó má rẹ gbòòrò ṣàwó. Ẹni tí ó yà tó bá dé gbé ẹ̀ wọ́n ti bọ́ bọ́ ṣẹlẹ̀ ìbọn kí ló dé bọ́ ọ̀pọ̀ láti mi ni ọ̀ láti mi bọ̀. Àbúrò àti ilé. Ìyọ́rẹ́ ẹ̀sọ́ ọmọ olórí burúkú kan wọ bí báyìí. Èmi ọ̀rọ̀ ọmọ olórí burúkú. Ọmọ olórí burúkú kan ti sáwọ bí báyìí. Ọmọ mi ni mo fẹ́ pa ni. Ó máa kú ni olórí burúkú rẹ̀ máa kú ni. Ẹ fẹ́ fẹ́ràn mi. Ó máa kọ́ pátápátá mo fẹ́ pa ni. Tó bá jẹ́ bí báyìí ló wà ẹ bá mi gbé jáde. Àfikún ọkọ̀ ló fẹ́ tẹ̀lé kó sùn
ẹjọ́ kí ọmọ kan tí èmi bí olórí burúkú ọmọ tí mo bí kó máa lo ìyàwó tí tèmi ṣé ẹ mọ̀ pé ọmọ tó bá ti nà ìyàwó bàbá ẹ̀ yẹ lọ́nà dájú ṣáká ó tó ti nà mí máa pa ni. ó máa kú ni ó máa kú ni sẹ́ẹ̀. ẹjọ́ ta làwọn ẹjọ́ tó rọ Ọlọ́run o ẹ má sọ pé ta làwọn o tani tòrò má gbé bẹ́ẹ̀ ṣe jẹ́ ìyàwó lé mi ò fẹ́ mọ èjì yín bẹ́ẹ̀ náà lèmi náà ṣe jẹ́ ìyàwó lé ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣọ́ra yín o kí ló dé. mi ò lè bẹ́ẹ̀ wí. dáńpọ̀ ara wa ìwọ ìyàwó lé. bẹ́ẹ̀ni. ó gbọ́ ọ̀rọ̀ mọ́ di ẹni ẹ̀kọ́ tó wá lé ọkọ wàláhì tó bá sí pé yìí ò ní làákàyè irú tòrò má gbé yìí ọwọ́ òtórí èyí ó ń kọ̀ǹtú ẹ̀. yọrẹ tó bá bú ìyàwó mi èmi náà bú ẹ wò yọrẹ tó bá jẹ́ bí ìbá ẹ̀yìn ọmọ lórí burúkú ìwà ẹ wọ síta kí n pa fún ara mi ṣùgbọ́n tí ẹ bá wọ síta tí n bá wá lọ ṣèwádìí mi tí mo mọ̀ pé bí báyìí ló wà ẹ jẹ́ mọ̀ mi o ẹ jẹ́ mọ̀ mi o ẹ jẹ́ mọ̀ mi o. ọkọ mi tẹ sọ fún mi pé inú ilé lọmọ burúkú olórí burúkú yẹn wà. olórí burúkú ara ẹ̀ wọ́n wá wọlé kó lọ mú. ẹ ó tẹ̀ ti dà máa wọlé. mama kí ló dé kí ni mo ṣe fún yín. tó bá tún kọ tó bá ní ìbọdú ẹ̀mí. tó bá tún kọ tó bá tún kọ máa fáyà ẹ máa fáyà ẹ fáyà fọ fáyà. máa kọ́ parẹ́ tí máa ń jọ kọ́mọ lórí ọjà rẹ̀ wọ́n máa là méjì para ní. my love ayé mi ìfẹ́ mi ojú ọgbẹ́ mi ẹni bí ọkàn mi bébì mi já máa lọ. ẹ̀yin kan ti ya wèrè ẹ̀yin kan ti fi wí ẹ̀yin kan ti ya wèrè. yèyé alára o. wọ́n dàbí àkọ́mọ́dé ṣìgìjì ọlọ́run púpọ̀ ọmọ òfò. ìkòkò tó dá dúró láì fara ti kankan igi rẹ̀gẹ̀gì tọ́pọ̀ ènìyàn sá wá bá ẹni bá fojú di ọtí kan jọ̀ngbọ̀n kan sọ fún yèyé alára o ìkòkò tó dá dúró láì fara ti kankan igi rẹ̀gẹ̀gì tọ́pọ̀ ènìyàn sá wá bá ẹni bá fojú di ọtí kan kò sí nǹkan tó ń gẹ̀ẹ́sì ọkọ̀ fún mi bí tọ́wọ́ ló dé dúró yìí sùúrù la máa ṣe o ṣó ti yẹ ń sìn ó máa ṣe sùúrù tó. wọ́n ní pẹ̀lú wọlé lébi wá wọ́n ti sọ fún ọ̀rọ̀ tí wọ́n sọ fún tàbí ẹ̀ kò ní wọlé lébi bíbá ìwá wọn ò bí dá. sórí sùúrù ló máa ṣe o ti gbọ́ tí mo sọ fún ẹ kó lọ fọkàn ara ẹ balẹ̀ wá jẹ́ ìṣàlàyé kan fún bábẹ́ ní o ò lè fẹ́ lómi ìṣe bàbá tó lọ́run ló bí ẹ. ẹ̀pọ̀ tí wàá sún mi kú báyìí mo ti ń wá bí ti máa sá gbà ní kété ẹ̀ sá lọ rárá ní kúrò ní tó sí wọ́n. má ṣe ìwádìí má sá lọ o ti gbọ́ sórí ohun ogun ọ̀lẹ́lẹ́ ní kọ́ náà má ṣe ṣó ti yẹ ọmọ kó abúlé ìṣètò èmi nìkan náà ní gbajúmọ̀ lábúlé yìí mi ìdẹ̀lẹ̀ gbẹ́ sọ́dọ̀ wọn ni mo gbọ́ ọlọ́mọ sọ́dọ̀ nítorí kan máa ṣe pé tó bá ti di láàárọ̀ ọ̀la mo fẹ́ kó wọlé kó sùn tó bá dáwọ́ ọ̀la màá lọ sọ́dọ̀ balẹ̀ wọ́n á pe bàbá ẹ̀ wọ́n á bá a sọ̀rọ̀ á ní kó dàbọ̀ pa yí padà pẹ̀lú tẹ́mi tiẹ̀ sọ fún lálẹ́ yìí á pa àwàdà tó ti yẹ ń sìn kò fọkàn rẹ̀ balẹ̀ o ti gbọ́ ṣé wọ́n á kàn fún ẹ̀ tó máa jẹ mo ti jẹun ma. o ti jẹun wá fún wa ṣe sùúrù ṣe ti gbọ́ máa ń gbọ́ gègé kankan gbọ́ ìpolówó wọlé ìwádùn ẹ̀ wọ́n bí dá mò ń bọ̀ jẹ́ ìtúlọ̀ba kí n wàrà tó tún fẹ́ dá mò ń bọ̀ ṣọlọ́wọ́ ògùn lè ní ìlàjọ máa fi wọ́n ra wa ṣọlọ́wọ́ wà fún wa fún wa ṣe ọmọ ìdí ẹṣẹ́ rú. wọ́n wò ó pé ayàlẹ́nu ló jẹ́ fún mi ọmọ tí mo fi kalẹ̀ sí ibi báyìí sìn mo wá ló gbà lọ bí mi ṣe rí ẹ mọ́ nìyẹn àmọ́ tó wá gègé onídójú fún mi báyìí ni pé ohun tí mo wá rí sìn ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi báwo ló ṣe jẹ́ báwo ló ṣe rìn. màmá iṣẹ́ Elédùà ni àwa má rí ìdí mi ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀. mo lérò pé ọmọ tó jókòó yìí òun ò lè mọ̀ orúkọ ẹ̀ ní Bánjí ọmọ mi yìí ni àwọn ọ̀rẹ́ mi yà ní wèrè nígbà tó lọ́dún ẹ̀ máa ṣe ló bá ṣe alábàápàdé ẹ̀ ó ní omi ló fún òun kódà àwọn tó wà bẹ́ẹ̀ gbà náà wọ́n tún jẹ́rìí sí wọ́n ní bó ṣe fún lómi tó mú bá àwọn ló bá nà mọ́lẹ̀ rírí tí máa rí ọmọ mi ṣe rìn wọlé padà nìyẹn mo wá lẹ́yìn tó ṣoore ńlá bàtàbàtà yìí fún mi ó nídìí kí n lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìdí ìrè ta ṣe wá bá ṣe máa dé bíbà yìí tí mo ní kí n wá dúpẹ́ òrè òrè ni mo ní wá dúpẹ́ o. màmá Elédùà òun ni ká fọpẹ́ fún oore tí èèyàn bá ṣe lèèyàn máa gbà oore tẹ́ ẹ ṣe òun lẹ kẹsàn-án yìí àmọ́kẹ́ tó lọ ẹ máa fún mi ní account number yín àti phone number yín
ṣé ẹ rí ẹ lè wá síbí ní ìgbàkúgbà tó bá wù yín àmọ́ kẹ́ tó wá ẹ ṣèwádìí lẹ́pà oge lẹ́pà mú bẹ́rẹ̀ àtìwé wá kó wá gba fóònù nọ́mbà màmá àti àkáùntì nọ́mbà wọn ẹ wo màmá mi ò ní àsìkò tó pọ̀ ó dìgbà kan náà. àràrẹ pẹtẹ ara yèyé ya lára tó jàrà lọ bá àṣà ó kárí àràrẹ pẹtẹ obìnrin tó dọkùnrin lọ́la pérí ẹ̀ ó yá yèyé alára. Yèyé ara. Yèyé alára ti dára dé o. Ìyá gbogbogbò kókó méjèèjì fún kíákíákíá. Ẹni tí èèyàn rí lánàá tó bá tó máa padà rí ó ti rí lọ́la oníṣàràmà ni wọ́n lọ́rùn yìí o. Ó sì kọ́ pé fóònù nọ́mbà àti ṣe ìyá mi. Abíọ́lá lúwa dìde yìí alára kókó sí tí wọ́n lọ́rùn ò lè ṣe o. Ó ga ọ. Láàárín ìgbàwo sígbàwo yóò dì sí yàrá. Jíjẹ mímu kò sí tó jọ òṣè mo ti yó ju mo ṣe lérò lọ. Ọkọ mi 2 million láì gbé láìpẹ́ jálọ irọ́ jálọ irọ́ mi dúpẹ́ mi ò máa dúpẹ́ létà jálọ. Engineer gbogbo àlàyé tó ṣe pátá ni mo gbọ́ but listen tẹ́tí kò gbọ́ tèmi you see àwọn àgbà bọ̀ wọ́n ní èèyàn gbọ́dọ̀ ti ẹsẹ̀ bọ́ ṣòkòtò lẹ́ǹkan ẹsẹ̀ méjì bọ́ ṣòkòtò lẹ́ǹkan náà ṣe rí ìta fẹ́ ṣe yẹn afẹ́ fúnra wa ní ẹ̀dẹ́ ìkíni suggestion tèmi rè ẹ jẹ́ ká parí estate tí wọ́n gbélé wa lọ́wọ́ náà ká parí ẹ̀ ṣe mọ̀ pé company yìí wọ́n ti promise wáyé pé barracks yẹn o àwa làwọn máa award contract yẹn fún but èmi wá rò pé wọ́n fẹ́ ká parí estate tá à ń bá wọn ṣe ìkan rí bó ṣe rí kan tó lè award barracks yẹn fún wa ni so nígbà tẹ́ bá ní ká máa ṣe léyìí ká tún máa ṣe yìí ká máa ṣe tọ̀hún mélòó la fẹ́ ṣe pọ̀ so advice tèmi ní pé ẹja tètè rush ilé ká parí ẹ̀. ṣùgbọ́n àpá ìlú. aláìgbọràn ló fẹ́ yà sọmọrú wàhálà tó fún mi ṣe kó tó di pé mo débi sọmọ kó kéré sẹ́ni tí mo lè má fira mi hàn ọjọ́ méje péré ó ní mo fún ẹ mọ̀ tó bá ṣe lẹ́yìn ọjọ́ méje tó gbé ní ẹ kúrò bí àbí kó san 15 million wà á rí mi wò bí ràn tó rántí iye ọjọ́ tí mo fún ẹ ọjọ́ tí mo fún ẹ mò ń kà lọ́kàn mi ó jẹ́ dín díẹ̀ tó bá pé lọ́jọ́ méje ọ̀hún wà á rí nǹkan tí màá fojú ẹ. Sergeant Abaki. So, èmi ni mo ń sọ̀rọ̀ ó jàre. Listen. I want to see you right now. Mo fẹ́ rí nínú ilé mi mo wà ń bí. ẹ lè jókòó. ẹ ṣe mo lè mọ fóònù. yes ma ṣẹlẹ̀ mi tí àwọn ìmọ̀ bàbá náà fi ni mò ń jẹ́ èmi ni mo mọ ọba ìyẹn yìí tẹ́ jókòó yìí tí mi ò fọba ṣeré
èmi ni mo mọ ọ̀nà tí mò ń tọ̀. Mi ò fẹ́ kẹ́ ẹ jẹ́ kí Dongari kó pa mí kó dẹ̀ pa ọ̀gá mi. Lẹ́ẹ̀kan sí, I am Baba Nafisat. Dongari. Sorry, madam. First of all, I am retired Colonel Agunbiade Amekunlayi. Ọ̀gá yẹn kọ́ ló kàn báyìí. Ẹkùn ta ẹ mú láàyè tí àárín kankan ṣe láàbí níbí. Sorry ma. Retired Colonel Agunbiade ni. Mo fẹ́ kẹ́ assist wa lórí nǹkan kan mà ní. Because ọ̀rọ̀ náà ò yé mi. Suddenly ni mo kàn déédéé rí ọmọkùnrin kan tó wá attack mi lójú ọ̀nà. Ó wá bá mi pẹpẹsẹ o, ilé mi tèmi ń gbé o, ilẹ̀ mi tí mo rà, ilé tí mo fowó ara mi kọ́, ogún ara mi, èmi ń láti kúrò ńbẹ̀. Òun fún mi ní just 7 days. Ó tún náà ń repeat, oníjọ́ méje péré lòun fún mi pé kí n kúrò àbí kí n san 15 good million naira. Ṣẹ́mọ̀ ó sound somehow. Máa wí pé kéèyàn tó wá bá irú mi gẹ́gẹ́ bí iye ológun tí mo jẹ́, irú àyàwó ló kó báyìí. Mo dẹ̀ fi rẹ́rìn. But èyí tó wá funny jù ni pé after àjọ yẹn mo wá wà nínú ilé mi nínú bedroom mi. Bó tún ṣe wá appear sí mi nìyẹn ní matrimonial home nínú bedroom mi. Mo ń ṣe nǹkan kan lọ́wọ́ ni bó ṣe appear nìyẹn. Ó bá tún wọ́n mi nínú ilé mi wípé ṣé mo rántí pé 7 days lòun fún mi o, 7 days yẹn tí yóò ti dín ijọ́ díẹ̀ o, so tíjọ́ yẹn bá pé tí mi ò bá kó 15 million wá àbí kí n gbélé mi kúrò, òun á ṣe gbá, òun á ṣàwo. Ó dẹ̀ sọ gbogbo jargons tó máa san, ó dẹ̀ tún disappear. Ṣé mo thank God around tí a máa ń preach nìyẹn pé ó dáa kéèyàn máa ṣe dáadáa, pàápàá jùlọ sí ẹni tó bá kéré síyàn, ẹni tó bá ṣàbùrú sí ẹ gan kó ṣe dáadáa fún. Ọpẹ́lọpẹ́ oore tí máa ń ṣe fáwọn boys mi. Yes sir. Àbí? Bẹ́ẹ̀ ni oore sir. Àbí mi ń ṣoore. All correct sir. Ṣẹ́rí kó jẹ́rìí sí oore tí mo máa ń ṣe fún wọn lòun fi dìímẹ̀ fìtì pé kóun introduce yín sí mi kẹwàá assist wa ní tó gbé wa débi nìyẹn. Ẹ ní èèyàn kan Dongari. Ó appear, ó ń disappear nínú ilé yín. Ó tún wá fún yín ní ọjọ́ méje pé kẹ́ fi kúrò nílé yín. Ọjọ́ méje yẹn kọ ọjọ́ méjì báyìí. Bẹ́ẹ̀ni. Ẹ jọ kí lórúkọ ẹni yìí gangan? Dongari ni mà. Àná orúkọ tó sọ gangan. Dongari gangan ló ń jẹ́ mà. Ẹ wo ẹsẹ̀ gbé ètì sẹ́gbẹ̀ẹ́ kan náà. Èyí tó ń bí mi nínú gangan ní wípé sọ wípé ó appear, ó ń disappear nínú ilé yín. Ó tún wá ní kẹ́ kúrò nílé yín. Ọjọ́ tó wá fún yín tó wá kọ ọjọ́ méjì báyìí. Ẹ̀yin má worry, màá kàn yín lára láìpẹ́ yìí. Ṣé rí nǹkan tí àjọ ń sọ yìí? Ẹ má pè security kankan. Lẹ́yìn èyí tẹ́jọ́ ń gbélé, ẹ má sọ fún anybody. Ẹ jọ̀ọ́ mà, ẹ jẹ́ ká pè security. Ẹ ṣe rí nísìnyí ẹlẹ́yìn bọ́ lọ́dọ̀ wa, ẹ béèrè àdírẹ́sì wa, ẹ béèrè fóònù nọ́mbà wa, kọ́kàn wa lè balẹ̀. Ṣé rí kọ́kọ́rọ́ security ìlú yìí? Ọwọ́ ọ̀gá wa ló wà. Ẹ jẹ́ kó pe civil defence, ẹ jẹ́ kó pọ̀ ọlọ́pàá, ẹ jẹ́ kó pin àmì, kó pọ̀ gan-an, kó destroy nígbà tó bá wá. Oh, I see. Nígbà tó mọ̀ pé lè dáṣe, ẹ ṣe wá síbí. Ọkùnrin tí ò tọ́ ọkùnrin kó má rẹ̀ gbòòrò ṣàwó. Ẹni tí ò níyà tó bá dé gbó ẹ̀yìn ta ló fẹ́ gbé. Yèyé alára ló ń bọ̀ lọ́nà kan yàgò fún ni. Ìwọ ló ń rojọ́ náà. You see, around ta máa ń sọ fún ẹni yẹn tó bá ti débì kan kó máa try láti censor dialogue ẹ ò ní gbọ́. You talk too much like parrot. Alára. Yèyé alára ló ń kọlẹ̀kùn bó bàláyà máa yọjú. Mo fẹ́ fi clean ìdí yín ni sà. Ọkùnrin tí ò tọ́ ọkùnrin kó má rẹ̀ gbòòrò ṣàwó. Èmi sójà. Ẹni tí ò níyà tó bá dé gbó ẹ̀yìn ta ló fẹ́ gbé. Yèyé alára ló ń bọ̀ lọ́nà kan yàgò fún ni. Dongari. Ta ló ń jẹ́ Dongari? Ta ló bí? Ta ló ní? Ẹyẹ wọn ló ṣó níbo náà ti fi orí ẹ̀ sọlẹ̀. Ẹ wò, mo fẹ́ rí.
kúrúkúrú bojú ọjọ́. tó fẹ́ tó tẹ̀sí kò sí kíkọ̀ tó lè kọ̀ tó fẹ́ tó tàpò. ta ló ṣe fún ẹ níbo ló ti kàn án bó pẹ́ bóyá èmi àti àfi ojú kan ara wa. yẹyẹ alára ló ń kanlẹ̀kùn kó o bá láyà máa yọjú. ọkùnrin tí ó tọ́ ọkùnrin kó má rẹ gbòòrò ṣàwó. ẹ jókòó sílẹ̀ bẹ́ẹ̀ ṣe dàbí olóńdó yìí iye tọ́lọ́ dámọ̀ yín láti gbàtọ̀ bí yín ó ti fò lọ òṣì ló kún bẹ́ẹ̀ kò sí bàbá lákùn bàbá ẹni tó máa gbé yín dìde ń bì ẹni kankan tó bí nínú obìnrin kankan ò lè gbé yín dìde má ta lẹ́yìn tí bá dẹ̀ bá ta katapila ni wọ́n máa fi wú yín kúrò bí èmi ni mo sọ bẹ́ẹ̀ mi ò rẹ́ ní ohun tó lè gbé yín o mi ò mọ̀. Gentleman. ká ní gentle. Oh, sorry, Colonel, Major, Brigadier Dongari. Oyè tuntun. Èmi rò pé ká ṣètò ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àmì kébìlì nísìnyí tó ti jẹ́ pé kọ̀ọ̀kan náà ni wá mi ò ń ṣe Haúsá mi ò ń ṣe Ìgbò ọmọ Yorùbá kan náà ni wá now at least you understand. At least kí ni àpò lórí burúkú ni rò pé jáwèrè ni. Mo ń try láti sọ pé Yorùbá la jọ ń sọ bàbá Simbi ni mí mo dẹ̀ mọ̀ pé bí òjú ọjọ́ kan tí méjì á fi jura wa lọ ká tiẹ̀ ní ọ̀nà yìí. kò ní dá fún Simbi kò ní dá fún yín kí ni tá fi bí Simbi ó máa ra mọ́ yín dì mo kọ́ ẹ jáwèrè orí sàtífíkẹ́ẹ̀tì mi rí orí sàtífíkẹ́ẹ̀tì mi rí mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn náà wọn tí mo sọ pé mo bọ̀ bí lọ́jọ́ méje kò séèyàn bí kò séèyàn nígbà tẹ́bi àtẹ́jọ sọ highs to highs àtijọ́ sọ̀rọ̀ fúnra wa ni tí mo ní pé mo ń padà bọ̀ bí o bá èmi dẹ́jà nítorí wọ́n jẹ́ sójà mo tiẹ̀ ti ń ronú pé tí bá máa dé bí máa bá sójà tó máa tó bíi 200 gbogbo wọn máa ṣe kí ni. ọkùn dànù. wọ́n máa ṣọ́kú dànù ni kò sí wàhálà mo ti wá bẹ̀ ń bí wọ́n máa tẹ̀ mọ́lẹ̀ ni o. wèrè wo ló ń dẹ̀ gbájábọ̀ yẹ̀rìyẹ̀rì ta lélẹ́yìí tari ta lélẹ́yìí. ìwọ ẹ̀tẹ̀. kò sí iye eré tí ajá lè máa ṣe lójú ẹkùn àṣemọ ló ṣe. kò ní dáa fún yín mo kò gbèrè ní yín ni mo kò ayé yín fẹ́ bàjẹ́ sá ó ṣe pé àkọ́kọ́ ẹni haha ó ṣe kejì ẹni haha ẹgbẹ́ kó sọ pé kí n lọ kú kẹ́ wá ní haha mi haha yẹn náà máa ṣe pàyà yìí lé abo abálọ̀rọ̀ yín níwọ̀ èmi mi ò ní bẹ́ẹ̀ ní gbólóhùn kọ̀ọ̀kan rárá olórí fún. Wonderful. tó bẹ́ẹ̀ ni. ọgbọ̀n ó ju bí o ṣe lérò lọ. ta ni wọ́. ta ni ẹ fún alára ẹ. pípé ire amọ̀wò akàngbé ọmọ balógun tó gárí ó ní wọ́n ń pè mí mo kọ̀rọ̀ wọ̀ sí ìbàjẹ́ ọba mi lára mu ìrẹ́ jẹ́ mo kọ̀ ọ́ ẹni bá gbìyànjú láti fẹ́ fọwọ́ lára èèyàn jẹ kódà kó jẹ́ olórí orílẹ̀-èdè yìí hey má sọ́ndì kò sí gbogbo ẹnikẹ́ni tó wù kó lágbára kó lóun fẹ́ fi agbára tóun ní rẹ́ èèyàn jẹ hey má tú díẹ̀ wò bí èèyàn bá ṣẹ̀ mí má dẹ́sẹ̀ rí àfún
mi ò kọ̀rọ̀ kókó kó bá kú ó kú fẹ́lẹ́ dà ẹ̀ ni torí mi ò fi bẹ́ẹ̀ lẹ́mi dáríjì bó ṣe lè wù kó rí ta ni wọ́n fúnra ẹ̀. mo ti rìn tó pọ̀ púpọ̀ tí ò ṣe fi ẹnu sọ ìfòòró ọkàn ni mo jẹ́ fún ẹni tó wu ìwà ìbàjẹ́ orúkọ mi ni yèyé alára. nínú agbègbè wa ń bí náà ó máa jọ mí lójú o. mo dì mọ́ ẹ tó jẹ́ mọ̀ pé tá a bá ní ká wò lọ wò bọ̀ ó ṣe àwọn nǹkan kan tó wú mi lórí tó bá jẹ́ mo láǹfààní láti bí ọmọbìnrin ni ó ṣeé ṣe kí n sọ wípé kọ́mọ mi jò ẹ́ nítorí bó ṣe ń ṣe ó wú mi lórí tí n bá ní pààrọ̀ àmọ́ ó wúwa bàjẹ́ díẹ̀ ó bàjẹ́ àmọ́ ẹja fìyẹn lẹ̀ ó dùn wò ó dùn rí lọ́mọbìnrin mo ti fojú inú mo ti fi pa gbogbo nǹkan tó wà lójú ẹ rẹ mo tún fojú inú mo fi wọ aṣọ mi sí ẹ lọ́rùn mo tún wá fojú inú ọ̀hún mo fi yọ gbogbo ètò tó wà lórí ẹ kúrò mo gbé wíìgì sí mo wá rí ẹ bí ọmọge gangan ó dùn lọ́mọge yá pààyàn tì kọ́nẹ́ẹ̀lì àbí kí ni wọ́n korúkọ ẹ̀ mo bó ṣe máa bá mi lọ sọ fún àwọn kọ́sítọ́mà tèmi ti wá bá mi mo dẹ̀ ti fọkàn wọn balẹ̀ pé màá wá àkànṣe sọ̀rọ̀ wọn ó máa fún mi ní owó tàbí kó kọ́wọ́ lé wọn lọ́wọ́ torí màá sọ fún wípé kó ṣe kí ni kó dá wọn lọ́n láàrin ẹ̀ní sí ọ̀túnla àwọn yẹn máa lọ bá torí mi àti ẹ ò lè jọ wà nírú ibi tá a wà yìí kí n dẹ̀ sì máa bínú. tó bá jẹ́ ọ̀nà tí o fẹ́ gbégbà nìyẹn máa ṣe ìwádìí sí i máa dẹ́rìí pé mo yanjú ẹ̀ nǹkan tó ń bí nínú tẹ́lẹ̀ ni wípé wọ́n níyàn kan jẹ́ dọ̀ǹgárì ó àpíà ó tún disappear mo ní níbo. nítorí ó jọmọ gbà ẹrù ó bà ẹ́ torí ó jọmọ lé ó wò pé bò ló fẹ́ sá lọ ó jọmọ náà iná ń jó ó wò pé inú ẹ̀ ló máa wà tó máa fi fẹ́ lá yéè kò sí wàhálà jápà yẹn ti nà mo mọ̀ pé bó pẹ́ bóyá ó dò tó rú gbù bó pẹ́ bóyá àmórísùn ẹ̀ yèyé alára ṣáà lè mọ́ra jù báyìí lọ. Yèyé, mo fẹ́ bá yín sọ ọ̀rọ̀ kan, mo dẹ̀ fẹ́ kó yé yín dáadáa. Ṣé gàyé? Yèyé, mo fẹ́ kí ẹ jìnnà sí dòǹgàrí. Nítorí pé èèyàn burúkú ni àwa súnmọ́ yín dáadáa a dẹ̀ mọ̀ wípé èèyàn dáadáa ni kò dẹ̀ ní dá kí èèyàn burúkú àti èèyàn dáadáa kó máa rìn kó má bàa ta epo sí àlá yín ẹ má bínú yèyé. Yèyé o. Kò ní bàjẹ́ fún ẹ. Àṣẹ yìí, àṣẹ. Tanímọ̀lá kò ní burú fún ẹ. Àṣẹ yìí, àṣẹ. Mo nífẹ̀ẹ́ gbogbo yín lọ́pọ̀lọpọ̀. Àmọ́ èyí tó tún wá sọ ní wákàtí ọ̀wọ́ yìí ó tún jẹ́ kí n nífẹ̀ẹ́ sí. Ẹ ṣé gan yèyé. Àṣẹ yìí. Mo ti fi àwọn kankan dún ẹ wò
lákàìmọye ìgbà tó jẹ́ kó yege. Tanimola, èmi náà rí àwọn àpẹẹrẹ kan ní ẹnu ọjọ́ mẹ́ta yìí. Ṣọ̀rẹ́ jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Ọ̀nà tí èèyàn bá ń tọ̀, tí èèyàn ò bá fi ọ̀nà yẹn hàn ọmọ, ọ̀nà náà á gé sí méjì. Tí ò ní sọ́nà àbáyọmọ́ láyé àti láyé. Pẹ̀lú bí inú mi ṣe ń dùn tó sí nǹkan tó sọ fún mi ní wákàtí ọwọ́ yìí. Bí mo ṣe di èèyàn tí mo dì ní ẹ̀ní yìí, máa jẹ́ kó. Ta ni? Ìwọ ta ni? Ẹjọ́ sá. Ta ni ọ́? Ẹ ṣàánú mi sá. Ẹ ṣàánú mi. Èmi ló ń ṣe mí. Ẹ ṣàánú mi ẹjọ́. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Èmi ló ń ṣe mí. Ẹ ṣàánú mi sá mi. Mo ti wá. Àti wá ní sá. Wá ló ti wá sí. Ìwọ àtàwọn wo lẹjọ wá wà bí? Èmi nìkan ni mo wà bí o. Èmi nìkan ni o. Èmi ló ń ṣe. Ẹ sà, èmi pẹ̀lú dáàdì mi la ní àwọ̀ mi fẹ́ padà sọ́dọ̀ wọn torí ni mo ṣe ń sá káàkiri òun náà ló gbé mi débi báyìí sá. Ó fẹ́ padà sọ́dọ̀ bàbá rẹ mọ́? Bẹ́ẹ̀ ni sá. Lọ mú ọ máa sá káàkiri lọ fi wá dé yà yìí. Èmi ló wá ń ṣe ń bí. Bọ́dá kan tó sọ pé wọ́n fẹ́ mú mi lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi nìbàdàn wọ́n ní pé àwọn ráyè ń sìn pé ó di next week káwọn tó lè ráyè ẹ̀wọ̀n lọ́tẹ̀ fi lọ mí pé kí wọ́n máa sùn lọ́dọ̀ wọn mi ìdẹ̀fẹ́ sùn lórí wọn àlọ́ máa fi lọ kú lọ máa lọ mi pápá wọn ti fún mi lọ́wọ́ mo ṣe ní kí wá ìyẹ̀rà sí ìbà yìí díẹ̀. Ọ̀dà ṣé ọkàn tiẹ̀ ti wá balẹ̀ wípé ọtí débi tó máa gbé báyìí? Bàbá sá. Ṣé ọmọ ẹni tó nílé ni? Ìjọ mi mú sá ẹ má bínú sá àti gẹ́ta ni mo ti wà ń bí báyìí sá ibi ni mo ń sùn sí mo kàn ní ìfọwọ́tìlẹ̀kùn yẹn bóyá ó máa ṣe ilẹ̀kùn bá ṣì ni mo rí fọmọ kékeré kan tí mo rí sùn. Ẹ má gbà mí èmi ló ń jó bí ewé ojú omi báyìí ẹ má gbà mí o ìjẹta lọ ti wà ń bí tó ń sùn ní àhín ọwọ́ àfọwọ́tìlẹ̀kùn bóyá yóò ṣí ó ṣí ọ sì rí fóòmù ọgbẹ́. Ọ̀dà ẹ̀mí mo ní létọ̀ wà yìí o. Dádì ẹ rà sà ẹ jẹ́ ìṣàánú mi sá tí yóò ní bàjẹ́ ìjọ torí Ọlọ́run. Ẹ̀bẹ̀ kọ́ wò mí nǹkan tó jẹ́ kí n yẹra nílé ọmọ mi obìnrin kan ṣoṣo tí mo ní tó nífẹ̀ẹ́ síṣẹ́ tí mò ń ṣe yìí tó yan iṣẹ́ mi yìí láàyò mo sì nífẹ̀ẹ́ sí ọ̀sán kan òru kan lọ́fòṣọ́lẹ̀. Olúwa máa ṣe o. Sórí ẹsẹ̀ gírí àwọn èèyàn tí wọ́n wá ń kí mi lọ kí mi bọ̀ òun ló jẹ́ kí n yẹra nílé torí oníṣègùn tí ọmọ yẹn fòṣọ́lẹ̀ lọ́sàn-án gan tó kú ìtìjú ńlá ni èyí ló jẹ́ kí n yẹra nílé mo fi lọ sílé mi tó wà lé abàkejì lọ́hùn. Má ṣe o ẹ̀rẹ́ tó ẹ má bínú sá kò sí kókó mi kò sí kókó sá kò sí. tí ò bá sí ohun tí mo rí lára rẹ̀ bá kàn ní nǹkan bá kàn ní nǹkan. ẹ ṣe sàtìyìn náà ní bàjẹ́ sá ẹ ṣe nǹkan mo dúpẹ́ sá ẹ ṣe sá. Abíọ́lá Adùnní Fọlágbadé. Orúkọ rẹ̀ mà dùn. Ǹjẹ́ o mọ̀ pé ọlọ́lá ni ọ́? Kódà ọlọ́rọ̀ ni ọ́ pẹ̀lú. Wò mí èèyàn ńlá ni ọ́. Ǹjẹ́ o jẹ́ wá mọ̀ wípé ọ̀nà láti di gbogbo nǹkan wọ̀nyí ọ̀nà tó pọ̀ ni ọ̀pọ̀ o ìyẹn tó ọba bọmọ jẹ́. Bàbá mi ò kì í ṣe ọmọ burúkú àmọ́ nǹkan tí ẹ̀ ń sọ kò yé mi rárá. Kí ìyá mi tó kú ni wọ́n ti jẹ́ kí n mọ̀ tó sọ fún mi wípé kí n má máa tójú bọlé.
ìyá rẹ ní kọ́ ọmọ tójú bọlé àmọ́ bí àwọn èèyàn bá wá tójú bọlé dọ́dọ̀ tiẹ̀ ń kọ́ tó dàbí igi àràbà tọmọ ara ayé ń sásábẹ́ rẹ̀ báyìí omi kó dàbí odò ńlá tọmọ aráyé ń bù mú bù ẹ̀ tí wọ́n ń bù bọ́jú àbí kó dàbí oyin inú afárá táwọn ọmọ èèyàn ń bù lábáyìí tí wọ́n ń tọ́lá báwo ni ìbá ti dùn tó. adégorí okùn sílẹ̀kùn ọ̀sì sílẹ̀kùn gbọ́ngbọ́ngbọ́n làárọ̀ kọ́ ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tí ń bẹ ní yàrá àkọ́kọ́ ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tí ń bẹ lótùfẹ̀ a kì í morúkọ ikú kíkó pani o àdùnní ọmọ àjíkẹ́ o. adégorí okùn sílẹ̀kùn ọ̀sì sílẹ̀kùn ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tí ń bẹ ní yàrá àkọ́kọ́ ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tí ń bẹ lótùfẹ̀ a kì í morúkọ àrùn kárùn ògbénidè àdùnní ọmọ àjíkẹ́ o. adégorí okùn sílẹ̀kùn ọ̀sì sílẹ̀kùn ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tí ń bẹ ní yàrá àkọ́kọ́ ẹ̀yin àgbààgbà mẹ́rìndínlógún tí ń bẹ lótùfẹ̀ gbọ́ngbọ́ngbọ́n ńlá ràdá a kì í morúkọ ikú kíkó pani a kì í morúkọ àrùn kárùn ògbénidè a kì í morúkọ òfò kófò ṣe ni ó àdùnní ọmọ àjíkẹ́ o. léjìdá ńlá rágógó dẹ́ ìtàsẹ̀ nípasẹ̀ apá agùnmọ̀nà kì í kágídórí apá agùnmọ̀nà kì í kọ́pẹ̀dórí bá gbọ̀nrín bá gbó ọjọ́ ọkù rẹ̀ ayẹ̀ ìtàsẹ̀ nípasẹ̀ àdùnní ọmọ àjíkẹ́ o. àdùnní gbogbo ètùtù tá a ti ń ṣe fún ẹlẹ́dàá rẹ látàárọ̀ ẹlẹ́dàá rẹ gbé ẹlẹ́dàá rẹ rọ̀ mọ́ orí rẹ gbé àyà rẹ gbà ó ti dọmọ mi lónìí báyìí o ó sì ti dọmọ ayé nu ó ti dọmọ rúmọlẹ̀ ikú kíkú kan ò ní ọ pa àrùn kan ò ní ọ gbédè gbogbo ohun tó o bá dè nílé ayé báyìí wọn ò dè lọ́rùn èyí tó o bá tú wọn ò bẹ́ ọ tú lọ́rùn torí bí àkùkọ adìẹ bá kọ láyé báyìí ẹgbẹ́ rẹ̀ àgbà lọ́rùn ni lágbọ̀nrín bá gbọ́ ọjọ́ ọkù rẹ̀ ayé ẹ̀ ni kónú gẹ́rẹ́ báyìí ládìyẹ tó kó ìmọ̀ bọ̀ ikọ́ kan ìkọ́bálá ikọ́ èkéjò lọ́nà ìwọ ti dọ́mọ ayé wò mí já ewé lọ́wọ́ ọ̀tún kọ́ ọ já léwé òsì ewékéwé tó o bá já tó o bá papọ̀ tó o pò pọ̀ gbogbo ohun tó o bá rò lọ́kàn pé kó ṣe ni ọmọ ṣe ọkàn rẹ ti balẹ̀ máa yọ̀ kọ́ máa fẹ́ lá mọ̀ ń bọ̀. bí mo ṣe rin àwọn ìrìn mi nìyẹn ká tó rí oṣù mélòó kan sígbà tí a wà yìí màá ń wo ẹ̀rín àwọn ìrìn kan màá sọ̀rọ̀ ẹ̀tọ́ lọ́la mo fẹ́ pẹ̀ka agbára mi mo fẹ́ jẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ mí níbí báyìí nílùú tàwa yìí bí yèyé alára mo fẹ́ pẹ̀ka yẹn sí ìlú mi ìwọ́dẹ ni mo fẹ́ fi ṣe olórí. Yèyé mo fi ń dá yín lójú pé yóò ní dá yín láéláé jẹ́gẹ́jẹ́ kò yẹ yín pé ẹni kábàámọ̀ wípé ẹ ṣe lè fún mi ẹ ṣe yèyé ẹ ṣe. Tani ṣe yèyé ó lè máa lọ. ẹ ṣe yèyé. Tani. Gbogbo nǹkan tí èmi pẹ̀lú ẹ̀jọ́ sọ ó gbọ́dọ̀ sọ fún ẹ̀dá àlàyé kan ó gbọ́ mi. Bàbá Amọ́ta mo fẹ́ kẹ́ bá mi ṣe àyẹ̀wò kẹ́ bá mi wádìí ẹ̀wọ̀ ẹni tó ń jẹ́ Dùngárì yìí gangan níbo ni agbára ẹ̀ ti wá bó ló ti kan títí ẹ̀. ìyá alára
o ti mọ dòǹgárì àmọ́ o tún fẹ́ mọ̀ dáadáa o fẹ́ kí n yẹ̀ wò mọ́dà àmújìnà ọmọ mi ní dòǹgárì bẹ́ẹ̀ ni ọmọ mi ni. bàbá mọ́ta ṣé ẹ gbàgbé pé ẹ sọ fún mi wípé ọmọkùnrin kan ṣoṣo tẹ́ bí kò fẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe kò fẹ́ ṣe rárá báwo ni dòǹgárì ṣe wá jẹ́ ọmọ bíbí yín. ọ̀tọ̀ ni òótọ́ mo sọ bẹ́ẹ̀ iṣẹ́ orí dòǹgárì tó rí òun ọmọ mi ni lóòótọ́ àwọn ọmọ kò lára kò lẹ́bí èyí tó sì lẹ́bí tí ò fẹ́ bí tá a já gbà bí ká kí wọ́n lórí ta báwọn lèmi mọ́ kó mọ́ra tí mo sì mọ́ ń sanwó di nǹkan ọ̀dà ìwọ náà nǹkan ṣé òòyì ṣe ọmọ mi ọ̀sàmọ́ bí wọn náà ṣe dọ́dọ̀ mi. ìyẹn túmọ̀ sí wípé bí mo ṣe jẹ́ sí yín ni dòǹgárì náà ṣe jẹ́ sí yín. wọ́n jẹ́ àdàpọ̀ torí ọ̀nà tí ikú gbà dórí igi kọ́lẹ̀ yẹn gbà débẹ̀ ó yàtọ̀tọ̀ àmọ́ ọmọ mi náà ni ọmọ mi ni. bàbá mọ́ta. ọ̀tá ò ní bà ọ́. mo fẹ́ mọ ìpínlẹ̀ dòǹgárì. nísòro bí mo bá gbọ́ ọ yé gẹ́gẹ́ bí àṣírí rẹ̀ ló fẹ́ mọ̀. mo fẹ́ mọ̀ bóyá rú agbára tí mo ní ní dòǹgárì náà ni. mọ̀jà ṣe bẹ́ẹ̀ mọ̀jà ṣe bẹ́ẹ̀ ó dàbí kéèyàn wá sọ́dọ̀ mi ẹ̀kọ́ wa máa béèrè pé òun fẹ́ mọ̀ pilẹ̀ rẹ̀ èèwọ̀ àgbẹ̀dọ̀. ó dàbí pé ẹ ti gbàgbé bàbá mọ́ta. pé kí ni. ẹni tí ń bá ṣì dí mi yìí fún ọ̀wọ́ kò wọ nǹkan àbá. bẹ́ẹ̀ ni nǹkan ó bá àṣẹ lè yún mo sọ bẹ́ẹ̀ lóòótọ́ ẹni ọba ṣì hàn báyìí ó fojú rí o kò fojú rí o ayún nǹkan ó bá àṣẹ lè yún. ó dá ṣé kí n ṣì dín wọ̀nyí báyìí. gbọ́ àgbẹ̀dọ̀ ẹgbẹ́ àti iṣẹ́ fún má ṣe yún má jà ṣe yún. tó bá jẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ mọ̀ di agbára dòǹgárì. irú kí ni ìwọ ọmọdé yìí gbé wá yìí ọba má jà ṣe báyìí má jà ṣe bẹ́ẹ̀ eyín ò dáa èèwọ̀ lè yún ètò gbé wá yìí ti le jù èyí alára ọ̀dà bọ́ bá jẹ́ bó ṣe fẹ́ nu a jẹ́ pé èmi rẹ̀ á jọ wọ ilé ńlá nù èmi ò lọ pé ìkòkò dùbà àti pé ọ wàá fojú ara rẹ wò bọ́ọ̀ bá rí gẹ́gẹ́ bọ́ọ̀ bá tún wá rí bí èèyàn bá ti tẹ́ ẹ lọ́rùn ní kò wí mi ṣé èèyàn tẹ́ ẹ lọ́rùn. tí n bá wà wò tí ò bá yé mi ń kọ́. èèyàn ò kì í ṣe ẹ lọ́wọ́ èèyàn ti kù sí ẹ lọ́wọ́ àmọ́ pé kí n fẹ́nu mi báyìí kí n fẹ́nu mi sọ èèyàn ò dé wọ̀ ó dòdì. ẹ má rọ̀ mí lẹ́jọ́ ẹ má bẹ èmi rojọ́ kankan o tí mo fẹ́ ni mo sọ fún yín mo ní mo fẹ́ mọ ìpínlẹ̀ yèyé alára mo fẹ́ mọ̀. dòǹgárì yìí wá ń ṣe báyìí mọ̀jà ṣe báwọn ó dàbí kéèyàn kan wá sí ọ̀dọ̀ mi ní àyè kó wọ́n máa túdìí rẹ̀ wò kí n wá lanu kí n wá máa sọ fún tọ̀hún. ẹ sọ fún ẹ lanu ẹ sọ fún gbogbo wa lájọ mọ̀ èmi àti yíjọ mọ̀ pé ìtọ́nà wọn gbọ́dọ̀ dá lómi wọn gbọ́dọ̀ dàtọ̀ lómi ó tán. ṣé mo á sọ fún yàn ni. ọ̀nà wo lẹ fi sọ fún yàn ṣé bẹ́ẹ̀ sọ fún mi ọ̀dàlẹ̀ nìyí ọwọ́ ọ̀dàlẹ̀ nìyí ṣùgbọ́n tẹ́ ẹ sọ fún mi ni pé nínú gbogbo àbàtà wa yìí kò sẹ́ni tó máa lè halẹ̀ bíi tèmi kò sẹ́ni tó máa lè buramúramù bíi tèmi. ṣé àti wàá rẹ́ni tó bú ni. ọmọ yóò bú ọmọ tí mo fẹ́ gbá ojú ẹ̀ tó dì mí mú tó gbé mi rìn tí ò bá jẹ́ pé mo níye ìlú bá ti ṣubú síbi tí mo wà tí màá jẹ́ra síbẹ̀. ẹ̀yin wàá sọ pé kò tí wàá pamọ́ pọ̀ kò tí rò wípé mo ti dalẹ̀
kì í ṣe báwọn nígbà mo ní pé ní gbogbo àdúgbò yìí kò sẹ́ni tí ó lè búramúramù bíi tiẹ̀ ṣé mo mọ̀ pé bílẹ̀ òun náà yóò fìdí sí ni wọn ò mọ̀ gbogbo ara tẹ̀yìn ọmọ yìí wá gbé wá lákòókò yìí kò yé mi tó mọ́. àwọn ọmọ wo. ohun tí mò ń sọ ni pé jọmọ bí bàbá ọmọ bó bá fẹ́ràn ọmọ yóò fìdí agbára oríṣiríṣi hàn ó mo ṣe fún ọ. ẹ̀yin lẹ ṣe fún lè yà lára ẹ̀yin lẹ ṣe fẹ́mi dùn gàrí náà àbí kò sí wàhálà ó ti yé mi. èmi ló fẹ́ dánwò. ẹ ṣe rántí ẹ ṣe rántí. èmi ló fẹ́ dánwò. wípé tí bá jájàjà àrùn mẹ́ta tí mo pọ́ itọ́ mọ́ tí mo pò mọ́ àtẹ́lẹwọ́ mi tí mo sọ yín ní àbàdà lórí ìsúkẹ́ àmú yín ẹ̀yin rántí bẹ́ẹ̀ àbí kò sí wàhálà. ẹ̀yin máa mo jà ọtí síbìlà. ẹ wá o tí mo bá yín sọ ní kẹ́ ẹ gbọ́ o tí mo sọ fún yín ni kò yé yín mo fẹ́ mọ ìpìlẹ̀ yìyà lára simple. lóńgárì ọ̀ní sinú bí o ọtí fìlà níwájú mi ọfà àwọn orí rẹ mọ̀dọ́rù rẹ wò. ṣé mo kẹ́ ẹ̀yin ro mi lẹ́jọ́ ni abẹ́rù ẹ̀yin ro mi lẹ́jọ́ ni o ṣó ti yá àbí kò yá. mo tún ti ń sọ̀rọ̀ jù. ṣó ti yá àbí kò yá. ní sùúrù mo wà fún ara mi pogun báyìí. ọ̀dà ìdúró gbogbogbò làbóso awo òṣùgbò rírẹ kó o má dọ̀bálẹ̀ o òṣùgbò ríro kó o má dùbúlẹ̀. ọ ti tọ́ ọmọ ogójì ọdún báyìí kẹ́. ẹ mọ̀ bẹ́ẹ̀ tẹ̀lé ìgbà tẹ èmi bí tẹ ti èmi. òṣùgbò ríro kó o má ṣe dùbúlẹ̀ o làwọn mi ń tẹ lálẹ́kẹ̀ dògárì wò fúnra rẹ bọ́ bá rí ẹja ńlá bá sọ lálẹ́ omi yí rálẹ̀ omi ni. ṣé gbogbo tí bá rí ń bí ṣé bẹ́ẹ̀ náà lórí. ṣe bó ti wò. mo ti wò ṣé bẹ́ẹ̀ náà lórí tó bá jẹ́ bẹ́ẹ̀ mo ti rí. ṣé o rí nǹkan ni. ẹrù kan dọ́ yín nìkan ni mo tẹ̀dọ̀ sí ni ní kíni ní báwo ló ṣe yìí. mọ́mú yìí kíni. má fi sọ́wọ́ sí o má fi sọ́wọ́ sí múlẹ̀ múlẹ̀. ní kíni ní kíni ní kí ló ṣe yìí. ohun tí mo rí tí n bá lọ tí ò bá dùn bí mo ṣe fẹ́ máa sún níná ni bẹ́ẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ máa sún níná ni nìkíni nìkíni ṣe ní ọba yìí gbẹ́ yìí àbí ẹ wo mo ń padà bọ̀ dẹ̀bọ̀ kì tí mọ́mọ́ fi jẹ́ mọ́mí kí ni mọ́ mọ́mí mọ́ kí ni kí ni mọ́mí mọ́ bó ṣe wà yìí mo fún yín 24 hours tí màá rí náà máa dáná sun fúnra. Hello, Shalewa. Ó ti wà ń tà. Okay. Mo ti fẹ́ sùn o, ṣùgbọ́n màá ṣílẹ̀kùn sílẹ̀ fún ẹ. All right. Kí ló dé? Ta lẹ béèrè? Ta lẹ wá? Fara ẹ balẹ̀. Mo mọ̀ pé o mọ̀ mí. Àmọ́ bó o ṣe mọ̀ mí, bẹ́ẹ̀ kọ́ ni mo rí tó. Tó bá ní èèyàn burúkú tí ń pọ̀ mọ́ pẹ̀, kò sẹ́ni méjì tó jẹ́ bẹ́ẹ̀ ìyá yín ni. Gbogbo àsìkò tí mo fẹ́ lò bí olè tó ṣe tó kàn. Mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo lè fẹ́ kó wọ ẹ̀ létí. Nínú ibi tó wà yìí, inú àhámọ́ ló wà. Inú ibi tó wà yìí, inú ogun ló wà. Nínú ibi tó wà yìí, àyànmọ́ tọ́lọ́ dìdí ìyànmọ́ ẹ látòdì ọ̀run èèyàn ńlá ni ẹ. Àmọ́ arábìnrin tó jókòó tì ó ti fẹ́ yí kádàrá ẹ padà ṣàìdá. Ó máa sọkún ẹ di bó o ṣe fẹ́. Tó o bá kíyèsára, ìjọ mọ̀ pé o ò ní láyé lò mọ́ rárá. Tẹ́ bá kúrò níbí báyìí, má pè é yé sí yàn. Mo mọ̀ pé ó lè máa sọ fún ẹ wípé ìwọ ló yan fẹ́. Ó lè máa sọ fún ẹ pé òun fẹ́ sọ ẹ dọlọ́lá. Ó lè máa sọ fún ẹ pé òun fẹ́ gbé ẹ ga ju bó ṣe rò lọ. Irọ́ ni o. Nítorí ó ti mọ̀ wípé nígbà tí wọ́n bí ẹ gangan wọn kọ̀ lámọ́ ẹ.
nítorí pé ó ti mọ̀ wípé ńgbà tí wọ́n bí ẹ ògo àtọ́lá wà lára ẹni má jẹ́ ń tán ẹ gbogbo ògo àtọ́lá tó ní pátápátá ó máa gbà tán tí ò ní sí kankan bẹ́ẹ̀ tó máa kù mọ́ ọ̀nà àbáyọ kan ṣo ló wà tó bá fẹ́ kúrò nínú ẹ̀ àkọ́kọ́ ò gbọ́dọ̀ báyọ̀ sọ ẹ̀kejì ò gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ kíákíákíá tó bá gbé ayé ò lè nítumọ̀ kò sí nǹkan tó wù kó lè sọ pé òun fẹ́ ṣe fún ẹ òun tán ra ẹ jẹ ni wo bí mi ò sọ lásán mo ṣetán bí mo ṣe wà yìí láti fún ẹ ní 2 million naira tó o bá ti rí àláàtì lórí fóònù ẹ mẹ́sẹ̀gì kan máa tẹ̀lé o gbọ́dọ̀ gbìyànjú láti hard fast lórí mẹ́sẹ̀gì náà tó o bá hard fast lórí mẹ́sẹ̀gì náà ẹlẹ́dàá ẹ̀ ó máa wù ẹ́ níran ni nígbà tó o bá fẹ́ kú kúrò. Naira. Báwo lárákùnrin ṣe máa account number mi? Ó dára. Nígbà wo àjọ máa lólẹ̀ ìpẹ́ ni ẹni bá ní kí la fẹ́ ṣe ó la máa ń ṣe hàn ní gbogbo àbá ìpátápátá ni mi ò fẹ́ gbọ́rù ẹni kankan bẹ́ẹ̀ yàtọ̀ sí dògárì mi ò fẹ́ gbọ́ ẹni bá lóun ya wèrè èmi àtọgbọ́n àtètè àti gbogbo ẹ̀ ní màá fi rí wọn bọ́lẹ̀ kódà kò jẹ́ kábíyèsí mo ń bọ́ àbá yín láàfin. Tani. Ọmọ ayé ni ẹ máa bọ̀. Kí ló ṣẹlẹ̀? Kó tó di pé ó jẹ wá máa yé tán, àwa náà lè jẹ́ òsinmi. Ṣẹ́gẹ́tì wọ́n parọ́ fún ẹ wọ́n parọ́ tó ẹ̀jẹ̀ kó lè já mi ládùúgbò tí mo ṣe fún ẹ Ṣẹ́gẹ́tì Ṣẹ́gẹ́tì. Ẹni kó sí kòtò ọmọ ẹni ó máa yọ ohun ẹni ń retí ìrànwọ́ kó tètè rí gbà ẹni gbẹ́ kòtò sílẹ̀ kó rántí ẹni máa kó sí.
finú tán ẹ ó dà mí mo gbé ẹ sókè ó jọrọ ẹ mọ́lẹ̀ nítorí owó ó gbàbọ̀dẹ̀ fún mi mi ò ní jẹ́ òjèrè ayé mi ò ní jẹ́ òjèrè ọ̀run. Mo ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ lọ. Kémi lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi. Èmi ò ṣe tirẹ̀, èmi ti múra tán. Mo ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ lọ. Kémi lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi. Olúwa gbàkóso ayé mi. Ọ̀run gbàkóso. Olúwa gbàkóso gbogbo ẹ̀ṣẹ̀ mi. Olúwa dáríjì mí. Olúwa dáríjì mí. Olúwa dáríjì mí. Olúwa gbàkóso ayé mi. Olúwa jẹ́rìí agbára rẹ̀ láyé mi. Lórúkọ Jésù. Olúwa jẹ́rìí agbára rẹ̀ láyé mi. Lórúkọ ẹ̀jẹ̀ Jésù. Mo dúpẹ́ pé ẹ ti dáríjì mí. Jẹ́ kí n rí ọwọ́ agbára rẹ̀. Kí n lè láyọ̀. Kí lè yín lọ́gọ́. Kí lè gbé Yinka títí ayérayé. Ní orúkọ Jésù Kristi ni mo gbàdúrà. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Láti wo ni o? Torí bí mo ṣe ń gbàdúrà lọ́wọ́ ni mò ń gbọ́ pé èèyàn kan ń ṣí géètì wọ́n ń gbé mọ́tò wọlé. Mo ṣí géètì pásítọ̀ àwọn ló gbé mọ́tò wọlé. Ìjọ kí ni mo lè ṣe fún yín o? Mo ti wá sọ́dọ̀ yín rí àmọ́ wọn ò jẹ́ kí n wọlé wọ́n ní mi ò lè rí yèyé alára. Ọ̀rọ̀ o. Orúkọ mi ni Ọlákùnrin. I'm a banker. At the same time, I'm a pastor. Ní ìtumọ̀ wípé I'm a working pastor. Kí wá ni mo lè ṣe fún yín gangan? N tẹ́lẹ̀ ṣe fún àpò àwọn tó gbé mi lé ní àmì ìbéèrè. Ìránṣẹ́ Ọlọ́run Ayọ̀míkún ní orúkọ mi. Ẹ jọ̀ọ́ àwọn nǹkan kan rú mi lójú tí mo fẹ́ ṣe ìbéèrè nínú ilé yìí. Kò clear sí mi bẹ́ẹ̀ mo fẹ́ béèrè àwọn ìbéèrè yẹn. Kò bá dára fún mi láti jẹ́ ká wọlé láti béèrè ìbéèrè náà. Kí lẹ pé orúkọ yín yẹn lẹ́ẹ̀kan sí? Ìránṣẹ́ Ọlọ́run alààyè Ayọ̀míkún. Ṣé ráyọ̀ yín tó kún yẹn? Ó dẹ̀ máa dìbàjẹ́ ni. Rárá o. Kí lẹ ń try láti sọ? Ìránṣẹ́ Ọlọ́run alààyè ẹ fẹ́ wọnú ilé yèyé alára wa. Kẹ máa wá béèrè question and answer àbí? Kọ́ máa béèrè, kọ́ máa dá yín lóhùn. Àgbẹ̀kọ̀ ṣé aráyé yìí tí mo dì í? Bẹ́ẹ̀ ti pẹ́ bí síbẹ̀. No, ẹ jọ̀ọ́ má bínú. I think I'm right. Ibi number 46 ní ibà ẹ̀. Bẹ́ẹ̀ ni ibà náà ni a fẹ́ wà. Ó ti yé mi. Ìránṣẹ́ Ọlọ́run lẹ pera yín náà. Ó yẹ kẹ́ máa béèrè fún ọgbọ́n látọ̀dọ̀ Ọlọ́run kẹ́ tó máa rìn káàkiri. Ó ti yé yín. Ṣẹ́rí fẹ́ǹsì tó ti wà tó wà lẹ́gbẹ̀ẹ́ wa. Number 46 lòun náà. So ibẹ̀ lẹ́ ń lọ kì í ṣe bí. Àmọ́ Ọlọ́run ní kí n wá bá yín sọ nǹkan kan nígbà náà. Ẹ jọ̀ọ́ sà, kí lọ́lọ́run tí ni mo ṣe ọ́? Ọlọ́run sọ pé òun ti dáríjì mí ni. Mo ti fi èṣù àti iṣẹ́ ọwọ́ ẹ̀ mo ti fi sílẹ̀. Mi ní kankan ṣe pẹ̀lú ẹ̀ mọ́. Ọlọ́run ò fi nǹkan kan láti sọ fún yín pé láti wá bá yín wí. Bẹ́ẹ̀ ni kò sí ní kí n yẹ̀ yín lọ́wọ́ wò. Àmọ́ ní last week tí mo wà níbí ni Ọlọ́run tó kàn sí mi nípa ọ̀rọ̀ tó máa ń sọ náà. Ọ̀rọ̀ tí Ọlọ́run ní kí n sọ ó ń fì mí lẹ́nu ó sì ń tì mí lójú.
Ọlọ́run ní kí n jèrè ọkàn yín kí èmi àti yín ká sì fẹ́ra. Pé ní pípa ṣíṣe eléyìí èmi àti yín a ní nǹkan kan láti fi bá Ọlọ́run rìn. Ẹni Ọlọ́run rán yín sí mi. Bẹ́ẹ̀ni. Ẹ ti sọ pé òjíṣẹ́ Ọlọ́run ni. Òjíṣẹ́ Ọlọ́run ni mí. Abẹ́yìn ni Ezekiel Ayọ̀míkún Martins. Bẹ́ẹ̀ni, àwọn ni wọ́n jẹ́ bẹ́ẹ̀. Olúwa gbígbéga máa ní àwọn títóbi fún wọn lọ́rọ̀ bá. Olúwa máa ṣe é. Níbi tí mo rò pé mi ò lè réyàn fẹ́ mi láyé mọ́. Pẹ̀lú bí mo ṣe rí àti nǹkan tí mo ti dánwò, Olúwa ẹ máa ṣe ó gbígbéga fún yín ó ti tóbi fẹ́ yọ lọ́rọ̀ bá. Olúwa ẹ ṣé o. Olúwa ẹ ṣé o. Yes ma, ẹ má bínú mọ́ ṣé ẹ ti gbà láti jẹ́ kí dádì kí wọ́n jẹ́ ọkọ yín. Ẹ wo ìfẹ́ Ọlọ́run ni kò ṣẹ. Mọ́mí, Ọlọ́run á bá wa rìn. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Àmín. Ọlọ́run ayérayé agbórúkọ mímọ́ yín ga ẹ gba ọpẹ́ wa. Àmín Jésù. Ẹ̀yin lẹ mú gbogbo tẹ̀sí ṣohun gbogbo. Agbé yín ga fún ọ̀nà àrà èyí tẹ́ gbà fi ṣe lé Olúwa ẹ gba ẹ̀yìn wa. Àmín Jésù. Gbogbo ọpẹ́ Olúwa ẹ jẹ́ kó yẹ fún yín. Yèyé alára ti gbára dé o. Ẹni tó lára ti gbára dé kẹ̀wò. Ẹni tó bá mọ̀ bá ló ń pọ́n balẹ̀. Ló ń fún yìí pọ́n bá. Ẹni tí ó pọ́n balẹ̀ á kúkú jìyà. Ìyá lára ọba àlàmà jẹun lọ. Ẹni sádìyẹ lára kò ní rógun. Pẹ́rẹ́. Alára gbára dé o. Yeye alára ti gbára dé. Arare ò rẹpẹtẹ. Arare yapurata ara ti dé. Yeye alára ti gbára dé o. Yeye alára o. Ìkòkò tó dá dúró láì fara ti nǹkan kan. Igi rẹ̀gẹ̀jì tọ́pọ̀ ènìyàn sá wá bá. Ẹni bá fojú di ọtí kan jọ̀gbọ̀n kan sọ fún. Yèyé alára o. Ìkòkò tó dá dúró láì fara ti nǹkan kan. Igi rẹ̀gẹ̀jì tọ́pọ̀ ènìyàn sá wá bá. Ẹni bá fojú di ọtí kan jọ̀gbọ̀n kan sọ fún. Yèyé alára ti gbára dé o. Alára tó lára ló gbára dé kẹ̀. Ẹni bá mojú oògùn ló ń pa bí ìbírè. Alára tó fara sọ́lá ó ti dé. Ẹni mojú ọ̀nà mà ní kẹjẹ kò tọ́. Ìdí alára tó jọba wò ní lọ. Òkìtì ṣáníṣẹ́ tọ̀bọ̀.